nǹkan tá à ń pè ní fídíò ni pé nǹkan téèyàn lè padà máa rí for reference tó bá padà yá. So àwọn ọmọ tí ò tí ì mọ anything tàbí nǹkan tó tiẹ̀ dá ọ̀rọ̀ ìkàlẹ̀ rárá wọ́n máa padà rí àwọn fídíò yìí ó dẹ̀ máa create hatred tán bá data. So mi ò mọ why tí topic ṣe wà gangan nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn. Simple nǹkan tó máa ṣe ni pé wàá kọ́kọ́ lọ sọ fún àwọn Adépọ̀jù lọ́bẹ̀rẹ̀ àwọn yẹn ló máa tán ṣe 30 years anniversary àwọn yẹn ló máa kọ́kọ́ lọ bá wí ṣó ti yẹ then àwọn tó ti ń gbé microphone tó ń sọ pé Panu Adébọ̀rẹ́ for the past how many years táwa ti délé ayá I'm over 40 Panu Adébọ̀rẹ́ wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi sáwọn sílẹ̀ Yorùbá sí àwọn orúnmọlẹ̀ sáwọn òrìṣà wa àwọn alálẹ̀ wa àwọn yẹn ló máa kọ́kọ́ lọ bá sọ̀rọ̀ ọ̀nà kó tó wá bá wa sọ̀rọ̀ ṣó ti gbọ́. ẹ ṣe ìyá wa Sister Simple ṣe lè ṣe máìkì ní ẹ ṣe ìyá wa mo kí gbogbo ilé. bá mi ẹ káàbọ̀. olórí èkó ìmáàmù mo kí ìyá mi Sister Simple ṣe wà ń bẹ̀. mo wà bí báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn sí nǹkan tí wọ́n sọ. ẹ má ṣe yọnu tí yín náà fẹ́ ṣe ẹ ní pé fídíò ní pé kò ní parẹ́ ṣe mo gbowó àti tọ́wọ́n àfáàyín ti ṣe ẹ fẹ́ káwa dákẹ́ ká máa wọ̀ kọ́wọ́n àfáàyín dẹ̀ sọ irọ́ di òótọ́ ṣé bẹ́ẹ̀ fẹ́ nìyẹn. Cherry kò ń ṣe nǹkan tó lọ fà rárá o. so kẹ́kọ̀ọ́ fi mọ̀ pé àwọn ẹ̀ máa ní sùúrù àwa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àìwá ní 0 month nínú 50 years táwa náà fẹ́ ṣe torí yẹn kan ti ṣe 30 years àwọn kan ti ṣe 40 àwa dẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so nípa yẹn ẹ má píríṣì fún wa yìí tó bá fẹ́ píríṣì fún wa ẹ lọ máa bá wọn àfáàyín lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tó kọrin Islam gbogbo wọn ẹ lọ bá wọn tẹ bá ti bá wọn ṣe meeting àwa náà máa gbọ́ tó bá ti wá dákẹ́ a máa dákẹ́ ó dàbí kẹ́ ẹ wá máa sọ fún àwọn ká dákẹ́. ẹ má bínú point of correction mi ò wá sí bíbá láti wá preach fún anybody. nǹkan tẹ́ ẹ̀ ń sọ preach ló ń pè nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn náà. mo wá béèrè question pé why tó ṣe wà torí ó possible kó jẹ́ pé reason tẹ́yìn ṣe bẹ̀rẹ̀ ẹdúró jẹ́ kí n land ó lè ní main reason. ẹ ní sùúrù nǹkan tẹ́ ẹ sọ ẹ ní sùúrù ṣé ìwà ẹsẹ pé ká live peace pẹ̀lú everybody. àwọn ẹ máa gbọ́ pé mo dà pé ẹ gbọ́ question mi yé dáadáa. tó ń jẹ́ Ìlọrin ṣé wọ́n ní peace. ẹ gbọ́ question mi yé dáadáa o ẹ gbọ́ question mi yé o mi ò wá sí ibà láti wá preach àbí láti sọ wípé okay o ẹ stop nǹkan tẹ́ ń ṣe no freedom of speech anybody lè ṣe nǹkan tó bá wù bó kàn béèrè ni pé why tí kíní ìṣe bẹ̀rẹ̀ gọgọgọgọ tí mo wá ó bọ́ sí pé mi ti ní àwọn ìjọba má ti lọ béèrè lọ́dọ̀ àwọn adájọ́. ẹni pé kí n lọ béèrè lọ́wọ́ àwọn àfáà tó ti bẹ̀rẹ̀ ẹni pé kí n lọ béèrè lọ́wọ́ Adépọ̀jù àbí kankan bóyá mi mí. Sister Simple ìdí tó fi bẹ̀rẹ̀ ni pé bí Islam ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n bà gbogbo nǹkan lẹ́wà jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fẹnu ẹ̀tẹ́ kàn so làwa wá dìde padà pé gbogbo nǹkan tí Islam sọ o nípa lẹ́wà o irọ́ ni gbogbo nǹkan tí Islam náà dẹ̀ wá sọ pé Islam sọ irọ́ ni Islam wá kọ ẹ̀yìn bàbá àtọmọ síra wọn ó wá da ìlú orí burúkú ní Islam máa ń gbé orí tó bá wọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ obìnrin sìn Islam ní tí ọmọ yín bá ti pé ọmọ ọdún 6 ó ní wọ́n lè fẹ́ gbogbo ẹ̀ láwàtàwà sọ fọ́wọn èèyàn a ní lajúlẹ̀ kí wọ́n sọ ilẹ̀ Yorùbá di bí ilẹ̀ Haúsá ṣe dà gbogbo àwọn obìnrin ọmọ kéékèèké wọn ni wọ́n ti bàdí wọn jẹ́ a rẹ̀ lè lajúlẹ̀ kẹwàá sọ wá di bẹ́ẹ̀ gbogbo àwọn ọkùnrin àti obìnrin ni wọ́n ti gé lọ́wọ́ nílẹ̀ Haúsá ṣé ká wá dákẹ́ kí Islam gé ọwọ́ àwọn èèyàn wa ẹni tó bá jalè wọn alẹ́ tó àti mú lọ lé àgọ́ ọlọ́pàá bí ọ̀dọ̀ ọba kí wọ́n dájọ́ fún bí ó máa ṣiṣẹ́ fún ìlú ni bí ó máa bẹ̀bẹ̀ ní gbogbo yẹn wà ńlẹ̀ a ní ṣe bẹ́ẹ̀ àwa tẹ̀lé òfin orí burú tí Allah àti Muhammadu tí wọ́n jẹ́ ẹni òfò ẹni àdánù gbé wá tí wọ́n gé ọwọ́ èèyàn ṣé yẹn ní ká wá dákẹ́ fún so gbogbo nǹkan ilé àwárí làwa fi ń sọ̀rọ̀ àwọn àfáà yín ò bá máa sọ̀rọ̀ wọn bá tiẹ̀ dákẹ́ àwa o tí Islam bá kúrò nílẹ̀ Yorùbá àwa ò dákẹ́ so ẹ ṣé. ó ti yé yín báyẹn Sister Simple. èmi ti gbọ́ àlàyé yé bọ̀ mi mọ̀ pé ṣé mo lè kàn sọ èmi ti fẹ́ máa lọ́sìn mo kàn fẹ́ sọ̀rọ̀ kékeré kó má dàbẹ̀ ni pé ókè ó bá lọ sọ. afẹ́ buttress nǹkan tí bàbá wa sọ nísìn so ẹ bá wa ṣí Quran yín síbi Quran 58 verse 22 káde wọ sura tó October sura 9 náà so kákan fi bákan àwọn ọ̀rọ̀ yẹn hop ọ̀sìn yẹn bá ti wá make claim lókè so a kì í fẹ́ kí kéèyàn kan máa sọ nǹkan tí jẹ́ pé bẹ́ẹ̀ ni pé kínní so ṣe ní Quran yín pẹ̀lú yín níbẹ̀ yà wá Simple. èmi ti fẹ́ máa lọ bá mi síbi tí mo ti lè ṣí Quran. àbí àtẹ́bá ti wà níbi tẹ́tí lè ṣí Quran. ẹ ṣe wọn lẹ́tà fún wọn kí wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn àfa. so nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé nísìnyí báyìí gan question tí mo béèrè. ẹ mọ̀kọ́tà fẹ́ kẹ́ ṣe àfẹ́ kẹ́ lọ lọ́fẹ̀ẹ́ kọ́mọ́ dàbí pé àfòyín lẹ́bùn. no mo wá béèrè question mi nǹkan tí mo dé bá wá gan mo rí pé ẹ rí answer gan sef. ẹ máa dá yín lóhùn question yín sí ẹ mọ̀ dídá fẹ́ ṣe. wọ́n bá tún fẹ́ rí answer nǹkan àwọn alábòsí. ṣé ẹ kàn lè fún mi ní mímú ìdílé láti sọ. a máa dá yín lóhùn nǹkan tẹ́ béèrè dídá fẹ́ fún yín lẹ́bùn ni pé tẹ́ bá lọ pé kí tẹ̀lé tó ṣe ń sọ̀rọ̀ nípa Islam kò mú ìfẹ́ wá sí ayé nǹkan tá a gbé tó wá fún ni a fẹ́ kí gbogbo ayé mọ̀ pé dàrúdàpọ̀ ní Islam mú wa tí bàbá yín àbí ìyá yín bá jẹ́ Christian
Islam ní ẹ gbọ́dọ̀ fẹ́ràn wọn ní kẹ́ kórìíra wọn ibẹ̀ yẹn lásán la kàn fẹ́ kà fún yín kẹ́dẹ̀ béèrè ìbéèrè yín lẹ́ẹ̀kan sí ẹ ṣé. bí mo yẹ sọ lẹ́ẹ̀kan ẹ ti fún mi ní moment láti sọ mo kàn fẹ́ sáré round up pẹ́ẹ́kì mi lọ síta torí ibi tí mo wà mo kàn rà gbàyè few times. ẹ jẹ́ ká bá mi ka méjì péré máa sọ̀rọ̀. ilẹ̀ sọ. ẹ jẹ́ sáré kà only fight those who do not believe in Allah. Allah àti Muhammadu ní kí ẹ lọ máa bá àwọn èèyàn tí wọn gbàgbọ́ nínú ẹ̀sìn Islam ẹ lọ bá wọn jà jẹ́jẹ́ ni wọ́n jókòó wọn. And in the last days, nor comply with what Allah and His Messenger have forbidden. Tí wọn ò tún gbàgbọ́ nínú ọjọ́ kẹyìn tí wọn gbà kan tálà àti Muhammadu ṣe léèwọ̀ ẹ lọ bá wọn jà kẹ́ lọ pa wọn. Nor embrace the religion of truth from those who were given the scripture. Àti nínú àwọn tí wọ́n fún ìwé bí àwọn Júù ní Kìrìsìtẹ́nì ni tí wọn gbà pẹ́sìn Islam lẹ̀sìn òdodo Allah àti Muhammadu ní kẹ́ lọ pa wọn kẹ́ lọ bá wọn jà. Until they pay the tax, willingly submitting and fully humbled. Títí tí ẹ fi máa sọ wọ́n di ẹni yẹpẹrẹ tẹ́ wọ́n máa gba owó orí lọ́wọ́ wọn. Ẹ wẹ̀ sìn tẹ́ wá ní kàdá kẹ́fún kọ́ dẹ̀ balẹ̀ wá lórí ẹ̀. Division nìyẹn. Ayé Allah àti Muhammadu ò ní dá. ok ṣé bí ìkọ́tà ní pé kí n dúró pẹ́fẹ́ kà lélẹ̀ àwọn. ó kẹyọkan. Wọ́n tó kù lélẹ̀ ẹ máa lè bèrè ẹ jọ mo ní few minutes more ok. You will never find a people who truly... You will never find a people who truly believe in Allah and in the last days. Allah àti Muhammadu ní ẹ ní rí àwọn èèyàn tí wọ́n jẹ́ Muslim tí wọ́n gbàgbọ́ nù wọn àti Allah àti Muhammadu àtọjọ́ kẹyìn. Loyal to those who defy Allah and His Messenger. Kí wọ́n wá máa fẹ́ràn àwọn tí wọn kì í ṣe Muslim tí wọ́n gba Muhammadu àtàlá gbọ́. Even if they were their parents, children, siblings, or extended family. Allah àti Muhammadu ní àwọn tí wọ́n bá di ṣe Islam kò bá jẹ́ bàbá ẹ ìyá ẹ àbúrò ẹ ẹ̀gbọ́n ìyá ẹni àbúrò bàbá ẹni mọ̀lẹ́bí ẹni àbọ̀ rẹ̀ ẹni tí ó bá ti ṣe Islam kí ló sọ. Those believers, Allah has instilled faith in their hearts and strengthened them with the Spirit from Him. Àwọn ẹbí yín yẹn ó lóun ti lé ọkàn yín òun ti lé pẹ̀lẹ́mì wèrè òun yẹn. He will admit them into the gardens which river flow. Allah lóun á fi yín sí ọgbà àlùjọ náà tí omi ti ń ṣàn. To stay there forever. Kẹ́ ẹ wà ń bẹ̀ títí ayérayé. Is pleased with them and they are pleased with Him. Allah lóun ṣe ti yẹn yìí náà ṣe tòun ìyẹn ìdẹ bá ti kórìíra. They are the party of Allah. Indeed, Allah's party is bound to Ó succeed. lẹ́yìn mùsùlùmí ní ẹjẹ́ ìjọ Allah ẹ̀yin ìdẹ̀lẹ̀ jáwé olúborí. Tẹ́ bá ti lè kórìíra gbogbo ẹbí yín tí ó bá ṣe Islam. Ìfẹ́ dànù Islam. Sọ lè béèrè béèrè yín lẹ́ẹ̀kan sí. ìbéèrè wo ni ẹ ṣé ìbéèrè tí mo ti béèrè tẹ́lẹ̀ àbí òun lẹ́ ń rìfàsì. Ẹ lè béèrè láti dá yín lóhùn sọ àmọ́ ó ẹ ṣe nǹkan tí mo béèrè tẹ́lẹ̀ ni pé why tẹ́ ṣe create kínní. Adálẹ̀ torí pé ẹ̀sìn Islam wá dalẹ̀ ayé rú ni. Ibi tó bá ti mo wọ̀ dẹ̀ ṣe béèrè ìbéèrè yẹn mo béèrè in a very polite way ìgbà tẹ́ máa dá mi lóhùn. ẹ má bínú sísá ẹ dáhùn simple pẹ̀lú àti dá yín lóhùn ẹ má bínú sísá simple. Sọ ẹ pátí bẹ̀yìn ìdí tá a fi dé tó wálẹ̀ ni pé Islam máa ń da ibi tó bá ń dùn rú ó máa ń da àárín ẹbí àti gbogbo ara rú ni ó máa ń kọ̀yìn wọn síra wọn nǹkan tá a ṣe dá ètò wálẹ̀ ni ẹ ṣe ìyàwó ẹ má bínú tá a bá dá yín lóhùn dáadáa tẹ́lẹ̀. ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo kàn rí as ká sọ pé àkọ́kọ́ ok kí n má ti sọ pé misconception of word kí n má ti lò yẹn kí n sọ wípé. Ẹ máa ka Kùránì yẹn fúnra yín o tẹ́ bá ti lè lò bẹ́ẹ̀ torí a ti gbé síta. ẹ ṣe lè mi ò ní láti kúrò àti ẹ̀ka o nǹkan tí mi sọ sí ni pé Islam gangan fúnra rẹ̀ kí n sọ wípé bóyá àwọn torí bó ṣe wà nínú Christianity and other religion pé okay o a ní different aspects of ẹ̀mọ̀ téèyàn bá ń ṣe ẹ̀sìn kan kí n lo Christian tó bá wà bíbá ẹ̀ má bínú bọ̀ bá ṣe àwọn Christian aláwọn àwọn wo ló máa ń wọ aṣọ white aláwọn kan tí ò kí ń wọ bàtà ẹ mọ̀ pé wọ́n ṣàpín sóríjọ káàkiri. ok nǹkan tẹ́ ẹ̀ sọ pé àwọn Muslim tó máa ń pààyàn yẹn ọ̀tọ̀ lọ wọn ok ọ̀tọ̀ lọ wọn tí ò kì í pààyàn ó ti yé wọn. àwọn ẹgbẹ́ Muhammadu ló máa ń pààyàn. Kùránì nìkan náà ni wọ́n ń lò ìyá wa ọ̀rọ̀ dàpọ̀ ní ti ń gbé. ẹ tiẹ̀ jẹ́ kí n láti ọ̀tẹ̀ fi sọ̀rọ̀ ẹ má bínú mi ì ní táyì mọ́. ṣe rí téèyàn bá fẹ́ in fact tẹ́ bá fẹ́ convert èèyàn gan sínú ẹ̀sìn nípa tẹ́ bá fẹ́ ṣàlàyé fún yàn. Sister Simple a lẹ́sìn a convert yín tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá tẹ́ bá ti gbọ́ pé ìpayín kékeré ní Islam mú wá orí burúkú àdánù ẹ̀tọ́ yín ni pé kẹ́ ẹ fi Islam múlẹ̀ a convert yín mi ìlẹ́sìn kan tí mo gbélé tí mo ní kẹ́ wá wọ̀. ọmọ Yorùbá ò nílò ẹ̀sìn. kọ́ má jẹ́ pé fẹ́ convert èèyàn ok ká má sọ̀rọ̀ pé èèyàn tẹ̀ fẹ́ convert kẹ́fẹ́ kéèyàn fẹ́ ṣàlàyé fún yàn gan èèyàn máa ṣàlàyé nǹkan fún yàn. ìṣẹ́pẹ́ ní táìmù ẹ̀ kánjú làwọn náà ṣe ń ṣe fún yín pápápá kálẹ̀lẹ̀ ní táìmù náà máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ dáadáa kò ní jẹ́ pé ẹ máa wá sọ̀rọ̀ ẹ wá lọ ẹ̀ ní gbèsè nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tẹ bá ní táìmù a máa dákẹ́ fún yín kẹ́ sọ̀rọ̀ ẹ ṣe. mo kàn sáré gba few minutes mo rí pé. ẹ bá wò ó náà sáré gba ìṣẹ́jú kékeré mo sáré fi wọ́n sáré mo máa wish láti padà wá next time but torí mi ní time mo báyìí rárá. ọjọ́ mi ni a máa gbà yín lálejò inú wa dùn ẹ ṣe ìyá wa
so afa àwa lè gbóhùn sókè àwa. ìyá wa a máa kí sọ̀láàtì náà very soon ẹ lè darapọ̀ mọ́ wa kájọ kí sọ̀láàtì so àfà. ẹ kalẹ́ o a kú ìlú àjẹkù gbogbo kan ó kọ tèmi ní Awal Solihin so àti ìlú Ìjẹ̀bú ni èmi jẹ́ ti ń sọ̀rọ̀ báyìí. Awal Solihin ẹ má bínú sọmọ Yorùbá ni. ọmọ Yorùbá ni mí. orúkọ yín méjèèjì kò sórúkọ Yorùbá ń bẹ Awal Solihin ló jẹ́ kí bẹ̀rẹ̀. orúkọ Yorùbá mi Ọlámilékan. ẹ má bínú èwo ni family name yín nínú méjèèjì tẹ́ sọ Awal Solihin. Awalu gangan lórúkọ mi. Solihin yẹn ni family name yín. bẹ́ẹ̀ni. ṣé Yorùbá ni àbí wọ́n kàn bí yín sílẹ̀ Yorùbá. ọmọ Yorùbá ni mí. ok ẹ tẹ̀síwájú àwọn Ìjẹ̀bú tí ń jẹ́ Solihin orí Ìjẹ̀bú ni mother side tèmi mi ò dẹ̀ gbọ́dọ̀ ilé Solihin Ìjẹ̀bú ẹ tẹ̀síwájú ó yá ẹ tẹ̀síwájú àfa ó yá. náà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ síwájú lẹ́ẹ̀kan mo rí tí wọ́n ọmọ Ìbàdàn ní mí tó báyìí pé ẹ fẹ́ mò ń sùkún Ìjẹ̀bú ni. ok ẹ ti switch Ìbàdàn ok ẹ jà lọ. mi switch Ìbàdàn ní mí ṣe ọmọlé olóòlà sí ní mí Ìbàdàn. náà lórí ọ̀rọ̀ yẹn mo fẹ́ wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ẹ̀sìn Islam nípa nǹkan tí ó gbé wá ní pé ó contradict pé kí ẹni tó bá ti gbẹ̀sìn Islam tí òbí rẹ̀ ò jẹ́ ṣe Islam ní pé ó ní kéèyàn má tẹ̀lé wọn kéèyàn má bóbi rẹ̀ jà kéèyàn má fẹ́ràn òbí irọ́ má fẹ́ràn wọn. ń pé kẹ̀sì Islam ní pé ká má fẹ́ràn wọn. ẹ ìfi fásì yẹn lẹ́mísí Adélékè ẹ jẹ́ kọ́ kà láti ibi fásì tó wà yẹn tó bá ti ṣe tán ẹ má sọ̀rọ̀ láàfà. mo rí pé ẹ̀jẹ̀ mú fásì wá ṣẹ̀jẹ̀ ọ̀rọ̀ tájẹ̀ ń sọ yìí náà ọ̀rọ̀ mímọ̀ náà ni ṣòro mi so inú Kùránì yìí náà bákan náà ni màá gbìyànjú àti fún yín ní kínní. so ẹ lọ wọ Kùránì mo fẹ́ kẹ́ gbé sí ojú screen náà ni o. a máa gbé jáde bẹ́ẹ̀ ni a máa gbé jáde. ẹ lọ wo Quran 31 verse 15. ok àyàmọ́ Adélékè ẹ ṣe ẹjọ́ ẹ bá wọn gbé jáde ká tó kírun ẹjọ́ ẹ má ṣe àdó alálẹ̀ àdó alámúsámúsá nípẹ́ kírun àdó dàkùn bí ọlọ́ba. a tó kírun náà. mọdúrétọ̀ tẹ́ bá gbìyànjú wọlé ẹ máa mú tún wọn. dá ṣé ẹ máa kà jáde ibẹ̀ yìí máa ń kà bíbò. káwọn ti bá yín gbé jáde ó yá ẹ kà ká gbọ́ látọ̀dọ̀ ẹ ṣe. ó sọ bẹ́ẹ̀ ó ní ó ń sọ̀rọ̀ bọ̀ ó wá ní but if they pressure you. ẹ kà ní Lárúbáwá ká tiẹ̀ fi. ẹ mọ̀ kan ok ẹ gbé láti ẹ kà ní Lárúbáwá náà ká gbọ́ náà ẹ ṣe. àní ẹ bá ń gbé sí aya 14 aya ẹlẹ́kẹrìnlá. wọ́n ní kẹ́ gbé láti 14. ẹ máa sọ bí tẹ́ bá fẹ́ lò kẹ́ má dààmú àwa nípa. nǹkan tí mò ń sọ yé mi ẹ ṣáà ẹ jù náà wọn ti gbé sójú rẹ o. ẹ bá mute fún yín tó bá yẹ kó lọ. ẹ bá mute fún yẹn jọ ẹ silent ó ní stop wa ó yá. àfa ọ̀sùn àlójú screen o. kò sí síbẹ̀ ayé ẹlẹ́kẹ̀ 15 lélẹ́yìí. kí lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní. Allah kí Allah sọ bẹ́ẹ̀ Allah. ọlọ́run ní ọlọ́run ọba Allah lè máa lò ń bì sá ẹjọ́ Allah kì í ṣe ọlọ́run ní lọ́dọ̀ wá ń bì. ọlọ́run ní Allah èdè Yorùbá nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́yé ni pé ẹ̀sìn Ìsìlámù ń ṣe nǹkan tí ó eradicate culture. tá a bá ti sọ nǹkan fún yín ẹjọ́ ẹ tẹ̀lé nǹkan tá a sọ fún yín ẹjọ́ Allah ní kẹ́ ló ṣe. ẹ jẹ́ ń bá yín ṣe bẹ́ẹ̀ ìfẹ́ kí èèyàn kìíní ẹ̀ lè nǹkan tí mo fẹ́ sọ yẹn kó lè ṣe gbogbo aláǹfààní. ọlọ́run bá sọ́nà Al-Qur'an ọlọ́run ní wa wasaynal insana biwalidayhi hamalatihu ummuhu wahana ala wahani wa fisaluhu fi amain an ishkur li wa liwalidayka ilayal masir. ní àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ yẹn ṣòye àyà tó wá tẹ̀lé ẹjẹ́ ń tún yẹn lálàkọ́ ó ní ọlọ́run ọba ó ti ṣe kí ni ó ti sọ àsọọ́lẹ̀ fún gbogbo ẹ̀yìn kò ṣe. Allah lè máa sọ ọlọ́run ò bá kò sọ̀rọ̀ nù Kùránì. ọmọ Yorùbá ni mí ok ọlọ́run ọba Allah. ẹ mọ́tò pọ́lọ́run ọba Allah ń jẹ́ Allah. ẹ bá ti ṣe ojú àlá àǹtí yìí láti pè ní ẹ pa Allah yìí náà tójú ọba tí yìí láti pe Allah ẹ pe Allah ẹ má pe Ọlọ́run Allah ẹ pé tójú ọba tí yìí ẹ má mú àtàṣe mọ́ rárá.
ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé àgbọ́yé yẹn ò fún wọn tó ní ọ̀dọ̀ tí yín bíbí ni ó jẹ́ kẹ́ máa ṣe kíní ẹ̀ gbé síra wọn. Ọlọ́run Allah náà ni Ọlọ́run ọba tí ẹ̀yin gbìyànjú àti ẹ̀fà sí àmọ́ Allah sọ nínú Al-Qur'an ṣòye Allah sọ nínú Al-Qur'an ó ní òun Allah ti ṣe kí ni o òun ti sọ àsọọ́lẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn àti mùsùlùmí àti Christian àti Jew àti gbogbo ìran tó ti jẹ́ pé òun ọba Allah lòun ṣe kí ni o lòun dá wọn sínú ayé òun wá sọ àsọọ́lẹ̀ fún yín pa kí ni o nípa àwọn òbí yín tó jẹ́ sí wípé ìyá yín ó lóyún yín lórí ìnira lórí ìnira sọ pé níní oyún ó jẹ́ nǹkan tó ní wàhálà nú ṣòye ó wá ń sọ pé wá fi sọ́ọ̀lù fi àmì lẹ́yìn ìgbà tó lóyún yín tó di oyún fóṣù 9 ó ẹ̀ṣẹ̀ tó wá ṣe kí ni ó tún wá fún yín lọ́mú fódìdí ọdún 2 Ọlọ́run wá sọ ó wá ní àmì sùúrù ẹ ṣe sùúrù àfa ẹ ṣe sùúrù ẹjọ ṣé fásitì yìí lẹ̀ ń tú àbẹ ti bọ́ sí next chapter. eléyìí tí mo ká iná mo tú. nǹkan tó bá ti wà ń bẹ̀ ní kẹ́ẹ̀tú ní táìmù gbogbo sítórì. nǹkan tó wà bẹ́ẹ̀ mi ò ṣe pé irọ́ àfa ẹjọ ní táìmù gbogbo nǹkan tí kí ló ṣẹlẹ̀ gan ẹ sọ nǹkan tó wà ń bẹ̀ lódì àbí ni. wọ́n fi sọ́ọ̀lù fi àmín ó ní ó fún yín lọ́mú fódìdí okíní ọdún 2 lẹ́yìn wá gbà náà ó wá ní ọba Allah wá ṣe kí ni o ẹ dúpẹ́ fóun Ọlọ́run ọba Allah pẹ̀lú àwọn òbí yín méjèèjì ètò ipò ọ̀dọ̀ òun ọba Allah náà lẹ́ṣẹ̀ kí ni òun náà lẹ́ padà sí ìyẹn wà bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà ọba Allah wá ń tẹ̀síwájú tí ń ṣe ọba gbogbo ayé pátápátá ó wá ní wàyí ń jà ádáka àlá àǹtúṣuríkà bí tí ó bá jẹ́ sí pé lẹ́yìn ìgbà tẹ́yìn ti dẹni ìmọ̀ náà tó jẹ́ sí pé àwọn òbí yín wọ́n wá fẹ́ máa fi yín sí ojú ọ̀nà bòmí wọ́n fẹ́ máa fi yín sí nǹkan tí ó yàtọ̀ sí ojú ọ̀nà Islam tó jẹ́ ojú ọ̀nà mọ̀nà mọ́lẹ́ ìsàlákà bíi ilmu tó jẹ́ sí pé ẹ̀yin ò ní mọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ tọ́ni kẹ́ máa sìn kan mí ṣòye fàlátù tí yìí wù mọ́ ẹ má tẹ̀lé àwọn méjèèjì wàsó ibù wù mọ́ fi dúnìá màrúfà ẹjọ́ lè tí mò ń tú lọ́wọ́ ẹ mo fẹ́ kẹ́ gbé sójú screen ẹ tí gbé síbẹ̀ o mo fẹ́ káwọn yẹn náà rí àwọn tí wọ́n bá gbọ́ lárúbáwá rẹ̀ kọ́ máa rí ìtumọ̀ rẹ̀ o so wàsó ibù wù mọ́ fi dúnìá màrúfà ṣé wá rí tí wọ́n ti sọ wípé kẹ́ má ṣẹ̀sìn ẹ̀yin ṣẹ̀sìn Islam àwọn òṣẹ̀sìn Islam so ẹ jẹ́ má tẹ̀lé ẹ̀sìn tí wọ́n ṣe yẹn tẹ́yìn ẹ dúró lójú ọ̀nà ẹ̀sìn Islam tẹ́yìn wà àmọ́ kò ní pé kí ẹ má ṣe dáadáa sáwọn òbí wàsó ibù má fi dúnìá màrúfà ẹ ṣe dáadáa sáwọn méjèèjì nílé ayé wattabi'i sabila man anaba ilayya kẹjẹ tẹ̀lé ojú ọ̀nà tó ṣe kí ni o tó jẹ́ ojú ọ̀nà mọ̀nà wájú ọ̀dọ̀ èmi Ọlọ́run nítorí pé ọ̀dọ̀ èmi Ọlọ́run ni gbogbo èèyàn ni wọ́n padà sí kí wá ní fáwọn náà bí kún bímọ kún tún ta àmọ́lù òun Ọlọ́run ọba aláàjẹ́ máa ṣe kí ni o òun ó fún yín ní ìró gbogbo nǹkan tẹ́ bá ṣe níṣẹ́ pátápátá ṣòye so ibẹ̀ yẹn mo fẹ́ kẹ́ bá wa dibẹ̀ yẹn mú pé ẹ̀sìn síláàmù ò ní kí a má ṣe dáadáa sí gbogbo àwọn èèyàn ẹ̀sìn síláàmù ò jẹ́ encourage ìwà burúkú kò yẹn encourage ọ̀tá mo ti tú. ẹ ṣe so ẹ̀ka tó fi ń bọ́ trẹ́sì nǹkan tá a gbé wá náà ni ìdí máa fẹ́ bá yín further question yẹ ṣé ẹ mọ̀ pé Islam wọ́n gbé wá bá wa nílẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ni. so àyà yìí nǹkan tó ń túmọ̀ sí ni pé kò yẹ ká gbà lọ́wọ́ tí wọ́n gbé dé àwa gangan ló sọ pé ká má gbà á tó yẹ yín so now Quran 58:22 gẹ́gẹ́ bá ṣe gbé wálẹ̀ tán tẹ́yìn fìlọ́mú bá sí yìí wá nǹkan tó ń sọ náà ni pé tí wọn bá ti bá wa ṣe nípa tí ìyá tó lọ pé kọ́mọ lọ sílé kí ó yẹ tí ọmọ yẹ tí tó bá ti lọ gba kí ó ìyá tó sanwó school tó sanwó everything tó bá ti lọ ṣe nǹkan tó ṣe yẹ tí ìyá wa pé ìlànà tèmi lélẹ̀ tí ọmọ wa pé ìyá ní kẹ́ẹ̀tọ̀ tọmọ dẹ̀ sọ pé tí ìyá tó sọ pé òun ò ṣe nǹkan yẹ torí ibi tó ń wà lélẹ̀ so nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kí ọmọ yẹ kó má bá ìyá yẹ kó má bá ṣe mọ́ òun náà lè dẹ̀ kájáde níbi ìtẹ́ ẹ̀ka yẹn náà so bí yákẹ́dẹ̀ tó kélé kó lè bá yẹ yín dáadáa wípé nínú Islam tí ìyá nǹkan tí ọmọ bá ń ṣe tó bá tẹ̀tọ̀ sí nǹkan tí ìyá ń ṣe àbí tí nǹkan tí ìyá bá ń ṣe àbí bàbá tó bá tẹ̀tọ̀ sí nǹkan tó máa ń ṣe àǹfààní wà láti jẹ́ kíni kí wọ́n ní ìpínyà kí wọ́n má ṣe dáadáa sí òbí wọn mọ́ so kí wọ́n dẹ̀ má ṣe dáadáa sí ọmọ wọn mọ́ so ìyẹn bá wa pélé kẹgbẹ́ sókè. ṣe rí lẹ́yìn eléyìí tí mo mú wá yẹn ṣe rí pé àyà kan lẹ́yìn mú wá yìí èmi náà tó wá bá yín mú àyà mi wá. ẹ bá wa kélé ẹ ti tú àsìkò ń lọ so èmi jẹ. a ní time má wọrí ẹ̀ka má wọrí. àwọn èèyàn èmi gangan ò ní time. ẹ sáré rọ́ọ̀ṣì ẹ má kìkì wá sí iyẹ̀pọ̀ ẹ sáré rọ́ọ̀ṣì. náà wọ́n ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yu'aduna man hada Allaha wa rasulahu
ولو كانوا آباءهم وأبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم إيمانا وأيدهم بالروح منه ويدخلوهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله على إن حزب الله هم المفلحون. ẹ bá wa tún kí ló sọ. So, níbẹ̀ yẹn ó ń sọ wípé ẹ ní rí àwọn èèyàn kan láwọn ìjọ kan tó jẹ́ sí wípé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run àtijọ́ gbèǹde àlìkìyámà tí ń ṣe ọjọ́ tí Allah wọ́n nígbàgbọ́ nínú Allah mi dárúkọ Allah bíbí ẹ̀rọ tó nígbàgbọ́ nínú Allah. ó dà tí wọ́n nígbàgbọ́ nínú ọba Allah, ọba gbogbo ayé, ọba èèyàn, ọba ọkùnrin, ọba obìnrin, ọba ọmọdé, ọba àgbàlagbà, wal yawmil akhir, bákan náà ìjọ gbèǹde àlìkìyámà tó jẹ́ sí pé wọ́n gbé gbogbo wa dìde. yu'adduna ma hadallaha wa rasulahu, tó jẹ́ sí wípé àwọn èèyàn yìí wọ́n máa kọ kí ni o, nǹkan tí ó jẹ́ ojú ọ̀nà Ọlọ́run, wọ́n máa kọ nǹkan ojú ọ̀nà Allah ọba Allah àti òjíṣẹ́ rẹ̀. walau kana aba'ahum wa abna'ahum wa ikhwanahum wa ashiratahum, kódà kó jẹ́ sí wípé àwọn tó jẹ́ bàbá wọn àbí àwọn ìyá àbí àwọn ọmọ wọn àbí àwọn ẹbí wọn àbí àwọn ìrandíran wọn tó jẹ́ sí wípé wọ́n fẹ́ máa contradict àti kọjú láti ṣe kí ni o, láti jà sójú ọ̀nà Ọlọ́run. Wọ́n ní irú àwọn èèyàn báyìí wọ́n ti jà sójú ọ̀nà Allah. Ọlọ́run ò ní kéèyàn kan jà fún ojú ọ̀nà Allah. ẹ má mix ẹ̀ pọ̀ náà. Allah ní kẹ́ máa lò, kí ló ṣojú ń tì yín ni. èmi ò tijú no a ní kẹ́ yé pé Ọlọ́run mọ́, Ọlọ́run ò ní kéèyàn kan jà fún un. mo kàn fẹ́ kó yé yín pé ojú ọ̀nà Allah ní kẹ́ lò, ẹ continue, ẹ má stress wa ẹjọ́. Yorùbá ni wá, ṣọ́ọ̀ mi yé yín. Allah gbọ́ Yorùbá, ẹ má sọ pé Yorùbá ni wá, tá Allah bá jọ Ọlọ́run kò ní sọ pé kẹ́ máa fi Lárúbáwá bóun sọ̀rọ̀. Ẹ ka kínní kẹ́ continue. Allah àti ẹ ka kínní kẹ́ tú àfà. mo ti rí nǹkan tẹ́ fẹ́ yọ ń bẹ̀ ní pé ọba Allah ní pé kí a ṣe kí ni o, ní pé kí a àfáà wà ṣé wọ́n já ewé àkókò lé Allah lórí? ẹni ṣé wọ́n já ewé àkókò lé Allah lórí? ọmọ àṣewádé Allah ò ṣẹni tá a lè rí. ẹ má lo ọba fún Allah mọ́, Allah ò jọba, ẹ má sọ̀rọ̀ lọ, ẹ má lo ọba. Allah ò ṣẹni tá a lè rí, kò jẹ́ ń ṣẹni tá a lè fọwọ́ kàn. ẹ wo Mr. Afa, ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ìyá máa gbé fọ́tò Allah fún yín jáde ń bì, a ní Allah lọ́wọ́, Allah tẹ́yìn forí balẹ̀ fún tẹ́yìn kírun fún wa ní fọ́tò ẹ̀ lọ́wọ́. ṣẹ́rí nǹkan táyé dà sí. kẹ̀kẹ́ ayámádélé kẹ́ continue pẹ̀lú wọn yarí. literacy ó jẹ́ kó yọ àmọ́ pé nǹkan wà tó jẹ́ sí pé kò sí nǹkan téèyàn lè gbé jáde kí láti máa fi. ẹ má wọrí àṣìmáde bẹ́ẹ̀ ẹ rí pé bàtẹ́ fẹ́ ka fásitì mú wálẹ̀ kan ẹ rí pé ṣẹlẹ̀ ẹ mú sítórì balẹ̀ bó ṣe lóyún bàtẹ́ fẹ́ kélé ó wá ń lọ lẹ́nu yín tíkọ́tíkọ́ ẹ fẹ́ tù. mi mọ bí ẹ jẹ́ ká tó ṣe díẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká ṣe díẹ̀ díẹ̀ ẹ má wọrí á ṣe díẹ̀ díẹ̀ nìṣẹ́ máa yé nìṣẹ́ ẹ jẹ́ ká ṣe díẹ̀ díẹ̀. ọ̀rọ̀ mi ṣẹ́rí mo fẹ́ sọ̀rọ̀ kan lórí láàrin yẹn sọ̀rọ̀ mi yé ṣẹ́rí Al-Qur'an tẹ́ ń sọ̀rọ̀ parẹ́ yìí ẹ̀yin kà á àmọ́ ẹ mọ nǹkan lórí rẹ̀. Ó láwọn èèyàn kan tó jẹ́ sí pé orientalist àmọ́ sánúdù rẹ̀ oyè ẹ kà ṣe sùúrù báyìí. orientalist ni wọ́n ẹni sùúrù ètò yọ lọ ẹ fún mi láyè torí Ọlọ́run ẹ jẹ́ n sọ̀rọ̀ ṣe gbọ́ sà ẹ má bínú torí Ọlọ́run. ṣe rí àwọn èèyàn kan wà tó jẹ́ sí pé orientalist ni wọ́n ń ṣe mùsùlùmí wọn ò jẹ́ ṣe christian àmọ́ wọ́n máa lọ. wọ́n káyà kúránì wọ́n sọ pé orientalist àwọn wo orientalist ló ti àyà kúránì yẹn ni afẹ́ tó àyà kúránì ẹ̀ ń sọ pé orientalist kí ló kan wọn ẹ tó àyà kúránì ẹ̀ ń lọ sí orientalist kí ló kan orientalist pẹ̀lú àyà kúránì. ọwọ́ àyà ẹ̀yọ̀kan tó yẹ kí lórí àyà yìí mo fẹ́ bá yín eradicate ẹ̀ náà ni. ẹ má bínú ẹ fẹ́ eradicate àyà kúránì kúrò ní kúránì kò yé mi o ẹ fẹ́ yọ kúrò. mi ìjọ kúrò ẹ continue ó wà náà Ọlọ́run ló sọ. ẹ má lo Ọlọ́run mọ́ for the last time Allah. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ máa sọ ẹ máa ní reason tí nǹkan yìí fi sọ̀kalẹ̀ rí reason tí àyà yìí fi sọ̀kalẹ̀ rí ṣẹ́jẹ̀ rí nínú ẹ̀kọ́ tí a fi kọ́ Al-Qur'an àwọn nǹkan wà tá à ń pè ní nasik àti monsuk àmọ́ ìgbà tó jẹ́ sí nǹkan tí ó lè fẹ́ jẹ́ fèlè sọ̀rọ̀ dáadáa ni pé kò ń ṣe ààrẹ àwọn kò ń ṣe tó bá yẹ pé àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n lọ study rẹ̀ a máa lè jọ jókòó jọ sọ ọ̀rọ̀ yẹn ó jọ yíra wa. ẹ má bínú àfà
torí ẹjọ́ yẹn ti ń pọ̀ jù ọyẹ lọ mú àyà tó pa àyà yìí rẹ wá àyà tó bá ti pa àyà tí ó wà ń ta yìí àyà tó pa rẹ ọyẹ lọ mú akitọ àyà yìí ó ti pa rẹ o àyà ilé ti rí nínú àyà tó pa nínú àyà tó parẹ́ ní ilé tí mo kà tán tí mo sọ fún yín pé ọyẹ lọ mẹ́rin wá níbi tí ẹni sùn rẹ farabalẹ̀ ọyẹ lọ mẹ́rin wá níbi tí Al-Qur'ani ti sọ pé àyà tí eléyìí o àyà Quran 58 o verse 22 o àyà tó wá yìí àyà Suratul Luqman yìí o ti padà parẹ́ o ọyẹ lọ mú wá kẹdẹ mẹfídẹǹsì ẹ wá. ẹ̀yin ti rí sẹ́yìn ti rí nínú àyà Quran ẹkàn ló mú wá ẹkàn ló mú wá pé àyà ilé ti pa ilé rẹ. ṣẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí intellectual kìíní ni ọ̀rọ̀ làákàyè ni ṣọ́ọ̀ mi yé yín so ọlọ́run àti aṣọ yẹn àbí mo á fẹ́ mú àyà mo fẹ́ mú àyà mo ti máa yà láwùjọ láyé ò lè lọ bí àyà kankan lẹ́yìn eléyìí tí ètí rẹ̀ lè yanjú yìí no ayé ilé mo fẹ́ back ẹ̀ up ṣe pé mo ti fi àyà kan back ẹ̀ up pé nǹkan tọ́lọ́run ọba ń sọ ni pé ọlọ́run ọba ò ní a má ṣe dáadáa sáwọn òbí wa. àfa àwa ẹ jẹ́ ká sáré ẹjú àyà yìí kó má pẹ́ nǹkan tó wà ní àyà yìí tí má ṣe ń sọ tó bá ti rí bẹ́ẹ̀ kí n máa sọ pé bẹ́ẹ̀ ni o àyà yìí sọ yìí pé a ní rí àwọn tó nígbàgbọ́ àwọn kan tó jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú Allah àtọjọ́ ìgbéǹde àwọn yẹn ni mùsùlùmí àbí kí wọ́n dẹ̀ ń tẹ̀lé nǹkan tí Allah àti Muhammadu tí wọ́n tẹ̀lé nǹkan tí wọ́n ń sọ àti nǹkan tí wọ́n dẹ̀ sọ pé àwọn Allah àti Muhammadu tí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n ń tẹ̀lé ìbáwọn ni mùsùlùmí. bẹ́ẹ̀ wọ́n wá ní pé àwọn ìjọ yẹ wọ́n gbúdọ̀ bá àwọn tí yóò bá ti tó bá jẹ́ pé ìyá wọn àbí bàbá wọn àbí ọmọ wọn tí yóò bá ti tẹ̀lé nǹkan tí Allah àti Muhammadu tó bá ti sọ pé tó bá ti tẹ̀lé nǹkan tí wọ́n ṣe léèwọ̀ àbí. ìbáwọn tí yóò tẹ̀lé nǹkan tí Allah àti Muhammadu ṣe léèwọ̀ làwọn tí yóò ṣe Islam. òun náà ni àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ti ẹ̀sìn sílá. so nígbà tí àyà yẹn ti state ẹ̀ clearly pé níwọ̀nba ìgbà tí àwọn yẹn bá ti wà tí wọ́n dẹ̀ ṣe nǹkan tí Allah àti Muhammadu ṣe tí wọ́n tẹ̀lé òfin yẹn nǹkan tó ṣe léèwọ̀ ó ní kẹ́ ẹ má bá wọn ṣe ó wá tẹ̀síwájú ó ní wọn bá jẹ́ ìyá yín pẹ́sífẹ́yìn náà ṣe túlẹ̀ kan ni ọmọ yín bàbá yín ìrandíran yín ọ̀rẹ́ yín ṣe é pé àyà yẹn ṣe é pé ó clear irú àyà yìí báyìí bó ṣe clear yìí báyìí kò sí nǹkan tẹ́ fẹ́ sọ kò sáyà tẹ́ fẹ́ mú wá mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí lè máa ń sọ so níwọ̀nba ìgbà tí jẹ́ pé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí tó lẹ̀ ti wà ní so kò sí irú àyà tẹ́ fẹ́ mú wá nínú Quran tó lè pa àyà yìí rẹ òfin ni tó tẹ́ bá ní àyà tó sọ pé òfin àyà yìí rẹ ẹ̀yẹ fún wa òfin ni abayín gbé tẹ̀sán wa ẹ̀fún wa. nínú òfin tó tún wá wà níbẹ̀ ni pé nǹkan tí ò yé yín nǹkan tó ń dùn mí ni pé lẹ́yìn pé ọ̀rọ̀ tí ó jẹ́ ìtí ẹ̀yin kò fẹ́ fi tẹkọ̀ fẹ́ fi jà nìkan ni ṣẹ́rí nínú Al-Qur'an kẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀sìn Ìsìlámù pèsè unity ó pèsè ìjẹ́ ọmọlúwàbí láàrin àwùjọ ibi táwà àti láàrin ẹbí tó fi dórí pé ẹ̀sìn Ìsìlámù gan jẹ́ yé wa pé gbogbo èèyàn tó bá jẹ́ sí wípé okùn ẹbí já lọ́wọ́ rẹ̀ ìbá jẹ́ mùsùlùmí tó gbogbo ayé rẹ̀ kírun yóò ṣe kí ni o yóò wọnú náà lọ́hùn nínú Al-Qur'an ṣọ́ọ̀ mi yé nínú Al-Qur'an ẹ̀sìn Ìsìlámù pèsè kalẹ̀ pé tí ẹ bá fẹ́ pín ogún apá abo verse wàsọ́yà yìí tó ti Suratu Nisa ayé ẹlẹ́ Quran 3 àbí Quran 4 verse ẹ bá lè bá ń wá yusikumullahu fi awladikum kò ń ṣe yẹn gan mo fẹ́ wà ilé tó ti ní ká fún àwọn òbí wa àti ọ̀nà tó tọ́mọ́nà fún délọ́lá kó bá dúkọ̀ lábá dé ní mọ́kítàsábì ní sáà ní sọ́fà mọ́kítàsábì náà wọ́sí wọ́n lè kó lè jà ní àwọn wálé àmì mọ́tà àkọlẹ̀ àríkà náà. ẹ sáré ẹkàn lè kàn mute díẹ̀ kẹ sáré wù ó yé yín. ó dáa. so nǹkan tí ò yé yín àfa yìí pọ̀ so a ti sọ fún yín pé inú Islam tá bá ní kẹ́ ẹ ṣe dáadáa sẹ́nìkan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí so ẹni tí bá ti jẹ́ mùsùlùmí wọn ni kò sí bí Quran verse tó sọ pé kẹ́ ẹ ṣe dáadáa sí ẹni tí bá ti kí ń ṣe mùsùlùmí kò sí Quran verse ẹyọ kan tó ní kẹ́ ẹ ṣe nǹkan tó dáa sí ẹ máa pa ni tàbí kẹ́ ẹ máa bàjà pípa àbí kẹ́ ẹ máa bàjà tí ó fi máa dọjọ́ Àyàmádélékè afa àyẹ̀bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó ń sọ pé ó ní pé wọ́n wà ní peace àwọn tó lọ jó ilé ìyá ọlọ́ṣun ní Ìlọrin ṣé àfa àkọ́ ni wọ́n tó bá condemn pé nǹkan tí wọ́n ṣe ò dáa kó ṣe fídíò jáde pé nǹkan tẹ́ ṣe ò dáa Kùránì ò sọ bẹ́ẹ̀ o àfa tó bá ti condemn nǹkan tó ń ṣe yẹn kàn ṣe fídíò jáde ṣé o lè ṣe fídíò jáde pé nǹkan táwọn aláàrọ̀ lọ́rin yẹn ṣe ò dáa Kùránì kan ló sọ bẹ́ẹ̀ tó wáyé pé nǹkan tẹ́ ń sọ yẹn ò tọ́ ni
àáfàá kí náà ń jẹ́ náà àáfàá wìkílì àbí kí náà ń pera wọn. àwálù. wàá tẹ̀lé ṣe fídíò jáde pé kúránì orúkọ táwọn Ìlọrin lọ ṣe fún ìyá ọlọ́sùn tó lọ sunlé ẹ̀. ẹ lè sọ pé ẹ lè ṣe fídíò jáde pé kẹ́ ẹ ẹ lọ wo Quran 2 verse 180. Bí akẹ́jọ́ àfáà ṣe bẹ́ẹ̀ di pé wọ́n gbọ́ ọ̀kan tẹ́ sọ. Now, ó yá ẹ lọ wo Quran 2 verse 180. àwọn adéròkè ṣe fẹ́ bá wọn gbé wá. verse wo lẹ́ni ká lọ wò. Quran 2 verse 2. Quran 2 verse 2. Quran 2 verse 180, sorry, chapter 2 verse 180. Okay. ọ̀rọ̀ bá ti ń pín ogún tó jọra wọn ni. Ó jọra. Nǹkan tí mo fẹ́ kó ẹ Suratu Baqara ni. Gbogbo ilé bí a ṣe ń dúró kí àlòkù ìranù kó sọ̀kalẹ̀ látòkè, ẹ bá wa share program. Mo kí gbogbo ilé o. Lọ́dọ̀ MS Baba, ẹ bá wa join community. Tẹ bá rí MS Baba bí One Love, ẹ bá wa join community wà very important. Then kẹ́ dẹ̀ bá wa share program yẹn, ó wà very important. Ẹ jọ̀ọ́, ẹ ṣé o. Big Joe, ẹ bá wa ready Quran 9 yẹn kalẹ̀. Ẹ bá wa ready ẹ̀ ibi tí Muhammadu ó ti yé yín 9 yẹn. Ó yá àfa àtọ̀ àlejò screen. Now, Ọlọ́run bá sọ ń bẹ̀ yẹn, ó ní kùtìbà alaykum iza hadara. Ọba Allah ó sọ, ó ní kùtìbà alaykum iza hadara ahadakumul maut. Ní pé wọ́n ti kọ kalẹ̀ fún gbogbo yín lásìkò tí ikú bá wọlé tọ̀ gbogbo wa pátápátá. In taraka kirol wasiyatu lil walidain. Ní pé tí a bá in taraka kirol wasiyatu lil walidain wal aqrabin bil ma'ruf haqqan 'ala al muttaqin. Ọlọ́run bá sọ ń bẹ̀ yẹn, ó ní tí ẹ bá fi èyí tó dá nínú wàsíyà ní kíni ò tó bá ní àlùwàsíyà ọ̀rọ̀ pínpín ogún ni kò jẹ́ ń ṣe pínpín ogún nítorí pínpín ogún fàrọ́hìdì ni wàsíyà yìí wọ́n filẹ̀ fún pé àwọn ìtorí ogún ẹni tó bá máa jogún èèyàn mùsùlùmí sí mùsùlùmí lè jogún ara wọn. So tí a bá wà tó bá wà nínú ẹbí tó jẹ́ sí pé kò ń ṣe mùsùlùmí bóyá ìyá èèyàn ni ó ń ṣe mùsùlùmí àbábẹ èèyàn ni àbí àbúrò èèyàn àbí bàbá ló kú tọ́mọ rẹ̀ ń ṣe mùsùlùmí, báwo ni irú ọmọ yẹn àbí bàbá yẹn tí ìbànújẹ́ ò ní bá lórí nǹkan náà. So ẹ̀sìn ìsìláàmù wa ní ká ṣe kíni o ká fi wàsíyà kalẹ̀ lil walidain fáwọn kíni o àwọn òbí wa tí wọ́n bá ń ṣe mùsùlùmí wal aqrabina bil ma'ruf àtàwọn èèyàn tó súnmọ́ wa ká fẹ́ lè tó bá da kalẹ̀ fún wọn nínú àwọn property wa. Wọ́n nílé ìlò tọ́ fún kíni o fáwọn èèyàn. Ibo ló ti jẹ́ ọba ṣe Muslim kẹfílẹ̀ fún wọn, ibo ló ti sọ ń bí báyìí. Eléyìí jẹ́ nínú ohun tafsiri àyà yìí. Ẹ gbé jáde torí ẹ ti ń sọ nǹkan tí ò sí ń bẹ̀. Ẹni tí bá àwọn òbí wọn ọba ṣe Muslim ó ní kọ́ fún wọn lógún, ibo ló wà. Òun ni nǹkan òun náà mò ń ìbúlẹ̀ ká bá ń gbé jáde. ẹ gbé jáde nǹkan tí mò ń ṣàlàyé fún yín. Ẹ ti ń ka nǹkan tí ò sí ń bí báyìí, ó dàpọ̀ yàrá Adeleke wọn busy. Ṣẹ́gẹ̀ tí wọ́n tẹ̀ mò ń ṣàlàyé wàsíyà. Ẹ ti ń ka nǹkan tí ò sí ń bẹ̀ làwọn sọ fún yín náà, ẹ ń sọ nǹkan míì. Kùránì tó gbé síta ọ̀tọ̀ nǹkan tó wà ní ọ̀tọ̀ yìí sọ. MSD àtẹ̀sùn ó dàpọ̀ yàrá Adeleke busy ṣẹ́gbọ́n. Nǹkan tí mò ń gbìyànjú àti ṣàlàyé fún yín nìyẹn náà pé a ní Al-Qur'an ó sì nǹkan tẹkọ̀ máa tú lógere ó ní àwọn nǹkan tó sọ mọ́. tẹ̀síìrì ìwo ló sọ bẹ́ẹ̀ torí àáfàá máa gbọ́. ẹ lọ wo gbogbo ìran tẹ̀síìrì tẹ̀lé máa gbé tẹ̀síìrì kan wá náà máa gbé wá. a ti gbé wá pé nínú Islam a lè ṣe dáadáa sí àwọn òbí wa tí wọn bá ti bá wa ṣe mùsùlùmí inú àlàyé tẹ́yìn náà dẹ̀ ṣe gbogbo lé ló gbọ́ ń pé mùsùlùmí ló lè jogún ara wọn ṣe wọn distan àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. òun náà ni mùsùlùmí ló lè jogún mùsùlùmí. kò yẹ ká tún máa bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn lèmi ti wò pé ó ti yé àwọn èèyàn níjẹ́ kí n wulẹ̀ on mute ní pé gbogbo tó kù lẹ́yìn ìgbà yẹn ẹ kẹfẹ́ máa ṣe tàkíyà ni so tó ní mò ń gbọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo àwọn nǹkan yẹn so níwọ̀n ẹ ṣe sùúrù ẹ ní sùúrù ṣẹ́rí lórí ọ̀rọ̀ yẹn àlìwàsíyà tún bẹ̀ yẹn òun mò ń ṣàlàyé fún yín pé àní tí ẹ bá gbà kí ni ìtumọ̀ wàsíyà ṣé ogún inheritance ni wàsíyà irọ́ wàsíyà èèyàn ti máa ń ṣe kalẹ̀ fúnra ẹni tó ní ogún
á ti fún ẹni tó bá fẹ́ fún kalẹ̀ kó tó kú táyé ẹni tó bá wá tẹ́ni tó ní ogún bá wá kú tán ìgbà yẹn ni kí ni o ìyẹn ìgbà yẹn ni fàrọ́hìdì máa wá ń jáde ní pé ọ̀yà mùsùlùmí fẹ́ jogún mùsùlùmí ìgbà yẹn ni. ẹ ṣe sùúrù tẹ́rí ẹ̀yin ìyẹn wa tẹ́ ń gbọ́ wa mo fẹ́ kéjẹ́ ká máa fi ọpọlọ bá ọ̀rọ̀ Islam ká máa fi bá a lọ. à ń sọ wípé Islam kò fààyè lẹ̀ kí ọmọ tọ́jú àwọn òbí ẹ̀ àbí kóbi tọ́jú ọmọ tí wọ́n bá ti jọ sí ẹ̀sìn kankan náà nígbà tí wọ́n wà láyé ni o. ẹni sùúrù kí ló dé tí ó jẹ́ pé ìyẹn nìkan lẹ̀ ẹ̀ emphasize lé lórí ẹ̀ sọ̀rọ̀ lórí eléyìí. ẹ ṣe sùúrù mo ṣì ń padà bọ̀ nbẹ nígbà tí àwọn ìyá àti bàbá wà láyé. nítorí ọlọ́run kù ìṣẹ́jú méje tí máa lò bíbí tó ń fẹ́ kírun. táìmù sí wa so mo kàn sọ náà ni aago mẹ́jọ máa kúrò nítorí ọlọ́run. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn délẹ̀ so ẹ ṣe ẹ̀tọ́ fún wọn ìgbà tí àwọn òbí yín wá kú ẹ wá fẹ́ wá lọ máa mátàmọ́ àtàmọ̀ kan wá ń pé ìgbà yẹn tó bá ti fẹ́ pín ogún onìkan ní kinní kan ìgbà tí wọ́n wà láyé tí wọ́n ṣe àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yẹ wáyé tí ẹ̀ fi ní duty of care fún wọn. so ẹ̀yin náà máa wà àwọn ọ̀rọ̀ yẹn so a máa gbé Quran 9 yẹn wá Big Joe ṣe ti gbé Quran 9 yẹn. ẹni sùn kẹtọ ẹ lè gbé sójú screen mi ní kẹ ẹ gbé Quran 9 yẹn sójú screen àmọ́ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ iṣẹ́ pé ẹ ti da ọ̀rọ̀ yẹn rú láàrin ibì kan ẹ̀sìn sílámù ò ní tóbi yín bá kú tán àlùwàsíyà yẹn kò ń ṣe pé ṣe rí ok ṣé wàsí èèyàn fẹ́ pín ogún ṣé ọmọ ò kí ń ṣáájú bàbá rẹ̀ lọ ni. ọ̀rọ̀ kan tó wà ń bẹ ọ̀rọ̀ ogún lásán ni ìgbà tí wọ́n bá ti kú ni nǹkan tẹ́ ń sọ yìí àbí. ok ta ló fẹ́ jogún ṣe bẹ́ẹ̀ bí èèyàn ni. ẹ bọ àwọn tá à ń sọ̀rọ̀ lórí báyìí nísìnyí báyìí àwọn òbí tí wọ́n ti kú tán sì wà láyé ńkọ́ according to Quran 58:22 èmi ò tí kú. òbí tí ò kú tọmọ rẹ̀ kú òbí tí ò kú tọmọ rẹ̀ kú ṣọ́ọ̀ mi yẹyin wúwo ọmọ yẹn ó gbọ́dọ̀ ti nítorí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ yíwa pé èyí tó dájú fún mùsùlùmí náà ni pé ojoojúmọ́ ni kó máa gbìyànjú. ẹ understand èmi àwọn ò tí kú báyìí ṣe understand ìta àwọn ò tí kú yẹ fásitì táwọn ò tí kú yẹ lánìí kẹ fún wa àti kú báyìí ẹ nà. ok tẹ́ bá lọ wo Quran 6 ṣóyé Quran 6 verse 151. Quran 9 verse 23 kalẹ̀ Quran kílẹ̀ pé. Quran 6 verse 151. 6:151 so mo kàn ṣe fẹ́ tẹ́yìn lọ́rùn ká tó padà síbi àwọn Quran verse bíi méjì kan tá a kàtàrí máa mú wa 6:51 151 àbí. bẹ́ẹ̀ ni 151. mo fẹ́ nà pa ni. àwọn àlọ́kùn fẹ́ nà wọ́n. ẹyọ kan yẹn jó ló fẹ́ nà wọ́n ní ìgbéraga débi pé azin láti kékeré àwọn ọ̀rọ̀ àlìfàǹsà àwọn ọ̀rọ̀ tí ò bọ́pọ̀ lọ́mú wọn mọ nǹkan òun fẹ́ kọ́ wọn ní azin àwọn tán jù lọ lọ́jọ́ orí òun fẹ́ kọ́ wọn ní lágbára o. kò tí ì rí ó mú yẹn náà jáde àbí ṣe wá difficult bẹ́ẹ̀. wọ́n ti ní kọ́ wọn pèsè yẹn kalẹ̀. ẹ̀yàn kọ́ wà ọ̀yà ṣe wá difficult láti wá. so Quran 6 verse 151 so àfa fẹ́ fún wa pé àwọn òbí wa tó wà láàyè so ẹgbẹ́ sókè àfa. ó ní kúl ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bi shay'a wa bil walidayni ihsana. sọyẹ kí ni tọ́tọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ ibi nǹkan tí mo nídìí gangan ni mo dúró lé lórí yẹn o ọlọ́run ní kúl wa nẹ́bí sọ fún wọn ta'alaw fún wọn atlu. ẹ ṣe sùúrù àfà ẹ má máa gbé Allah papọ̀ mọ́ lọ́mọ àti ṣèyẹ lẹ́ẹ̀kan náà ó yá. ó dáa nǹkan tó ti mọ́nu ni gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ Yorùbá so ó ti mọ́ra báyìí máa ń pe ọba ọlọ́run ní Allah ní ọba ọlọ́run so kúl ọba Allah ní ìwà nẹ́bí àtìlú kà fún wọn ta'alaw àtìlú ma harrama rabbukum alaykum kankan tí ọlọ́run ọba wọn ti kí ni o tó ti ṣe léèwọ̀ lé wọn lórí tó ti ṣe léèwọ̀ fún wọn kí nìkan náà Allah tushriku bí ṣe ìhà ní pé kí wọ́n má mú nǹkan mi kọ́ má ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba Allah ẹ má bínú wa bil walidayni ihsana àwọn òbí wọn méjèèjì jẹ́ ní yóò kọ́ ṣe kí ni o kí wọ́n ṣe dáadáa sáwọn òbí wọn méjèèjì àyà pé òbí wà láyé nìyẹn ṣe pé òbí ò tí kú. ṣé báyìí àfà ibi tẹ̀sí ẹ̀gbẹ́ wa wáyé náà tún dáa so this same verse náà tún padà gbé wa lọ sínú Quran 15:22 ẹni pé nǹkan tó kọ́kọ́ síwájú náà ni pé àwọn tí ó mú nǹkan míì papọ̀ mọ́ Allah àbí àwọn tó jẹ́ kí mùsùlùmí nìkan sọ́pọ́n náà ni wọ́n jẹ́ àbí àfà. ẹ ti twist àyà
ẹ sọ túmọ̀ wáwù tó wà bẹ́ẹ̀ yìí. wáwù yìí wáwù ara nǹkan tí mo fẹ́ máa yọ fún yín bẹ́ẹ̀ nìyẹn kọ́ ṣẹ́rí alukuraani ń ṣe kan tí. Now, only say, O prophet, come, let recite to you what your Lord has forbidden to you. Do not associate others with him in worship. So, ẹ má ṣe mú nǹkan kan mí papọ̀ mọ́ ìyá àwọn mùsùlùmí nìyẹn. Àyà yẹn ò fi àǹdí sí. Eléyìí capital letter nìyẹn fi bẹ̀rẹ̀. Therefore lele self. Eléyìí gan this verse gan self the translation d yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú capital letter that's another sentence entirely. Ayé oríṣi wa lè bẹ̀rẹ̀ nǹkan tí mo ṣàlàyé náà nìyẹn. Ẹ ṣe sùúrù àfa ìjọ. Ẹ ṣáà ṣe sùúrù àfa kò sí twist nǹkan kan níbi báyìí gbogbo ilé náà ló ń rí. So ẹ má mú nǹkan kan mí papọ̀ mọ́ Allah àwíyá àwọn mùsùlùmí ó wá tẹ̀síwájú ó ní kíni kẹ́ má kùnà láti pọ́n àwọn òbí yín láti pọ́n wọn lé àbí láti ṣe dáadáa sí wọn. Honour your parents and do not buy children for fear of poverty. Wípé kẹ́ má pa àwọn ọmọ bí a torí pé ẹ wà nínú pé inú pé kò sówó. So now. Ti sọ́nbẹ̀ yìí pé táwọn obìnrin bá jẹ́ kèfèrí. Ẹ̀rọ ibo ni nínú àyà ibo ni ó ti sọ́nbẹ̀ pé kèfèrí ni òbí kéèyàn ẹ ṣe sùúrù. Ẹni tó bá pa nǹkan mímọ́ àlá kílẹ̀ nìyẹn. Ẹni máa ṣe. Pẹ̀lú nǹkan tó bá sọ ẹni tó bá pa nǹkan mímọ́ àlá kílẹ̀ nìyẹn. Kèfèrí ni. Sòkè wálé wá sọ bó ti wà nù Kùránì tẹ̀ǹkà. Ẹni. So nǹkan tí mo ń sọ látẹ̀kan náà ni pé téèyàn bá ti fi lè pa nǹkan mímọ́ àlá olóbi jáde nǹkan tó kọ́kọ́ wá síwájú ni pé kíyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí Muhammadu sọ fún wọn kọ́ jẹ́ mùsùlùmí ẹ má pa nǹkan mímọ́ papọ̀ mọ́ àlá ìyẹn ló ń jẹ́ mùsùlùmí. So now ìgbà yẹn tí máa ṣe kí ni ó wá ní kẹ́ ẹ sì tọ́jú àwọn òbí yín tẹ́ ẹ bá ti pa nǹkan mímọ́ papọ̀ mọ́ àlá àwọn ìyá àwọn òbí yín láti lè pa nǹkan mímọ́ papọ̀ mọ́ àlá ẹ lẹ́tọ̀ọ́ láti tọ́jú wọn òun mo fi dá yín padà sí Quran 58 verse wípé this same verse náà ó tún tọ́ yín padà lọ sí inú Quran 58 verse 22 àti Quran 9 verse 23 ẹ lọ fún wọn ju verse yẹn. Ẹ̀yin náà wá jẹ́ ká wo Quran 9 verse 23 yìí mi ì mọ reason tàbí lè comprehend kí ni all together ó simple. Ẹ̀yin náà gbìyànjú àwọn eléyìí tí mo ti mú wá iná ìgbìyànjú àti ìṣòro. Gbogbo nǹkan tẹ́ pátá ni mo èmi gbà wọlé ṣe understand. Quran 9 verse kí ni. 23 kò tí Suratu Tauba kò tí ì pa nǹkan kan láti sọ láti ẹ̀kan náà rẹ̀. So ẹ ṣe pé ẹgbẹ́ jáde lọ́dọ̀ yín. Bàbá Adélékè ó ti wà ń bí. Bàbá Adélékè. Àfa ọ̀ya ẹ̀yin ẹ̀ wò ẹ ṣí máìkì yín àfẹ́ má ti tì máìkì yẹn. Ok mo ń follow yín. Ó yá ẹ ká jáde. Ẹbí ẹ ti ń kà látàárọ̀ tí gbogbo lédè ń gbádùn yẹn ká ilé iná náà. Ẹ ká ṣe èyí tèmi mú wá mú ká fún yín. Alright ẹ jẹ́ ká gbé sókè ní tiwa. All believers do not take your parents and siblings as trusted allies if they choose disbelief over belief, and whoever of you does so they are the true wrongdoers. So ẹ bá rí pé gbogbo nǹkan tí Allah máa ń sọ ó máa ń sọ níṣẹ́ ntẹ̀lé ni ó máa ń sọ̀rọ̀ ẹ̀ tó máa ń jẹ́ ẹnìkan tó kọ́kọ́ ẹ̀yin mùsùlùmí nǹkan tí ẹ̀ náà ń sọ aláwọ̀kọ́ nípa ẹ̀yin tí wàá ti mú nǹkan mi papọ̀ máa la ẹ̀yin mùsùlùmí náà tún láwọn ẹ̀yẹ náà o náà ó wá tẹ̀síwájú ó ní do not take your parents àwọn òbí yín ẹ má ṣe mú wọn lálábàáṣe tó bá ti sọ tó bá kékeré ni àwọn nífẹ̀ẹ́ sí kí wọ́n máa ṣe àìgbàgbọ́ ìyẹn kí wọ́n tẹ̀lé Allah so wọn kí wọ́n dẹ̀ fẹ́ máa bẹ́yìn ẹ̀yin tẹ́ jẹ́ títà aláàpẹ́ fẹ́ máa bára yín ṣe ó ní pé kò sáyé o ẹ má bá wọn ṣe rárá ẹni tó bá fi lè bá wọn ṣe nínú yín kí ni ó ti di ẹni ìṣìnà ẹni ẹ̀kọ́ so common sense làwọn kìíní yìí wọn mọ sọ fún yín lẹ́ẹ̀kan yẹn pé nǹkan tó dáhùn àyà yẹn ṣe ń wá síwájú ó yé yín bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ ṣe máa mú lẹ gbọ́dọ̀ ṣe máa tó kìíní yẹn rọrùn so ẹ wá máa gbọ́ ẹ wá kí wọ́n ti fi lè parí ẹ ṣe sùúrù àfa kí n fi lè parí ẹ nínú àyà nínú àyà súrà tó gbẹ̀yìn Kùránì nínú súrà tó gbẹ̀yìn ní Suratu Tauba yìí wa so kò sí fásitì tẹ fẹ́ mú wá tó lè pa àyà yìí rẹ torí pé àfi tí fásitì yìí bá máa ka gbogbo àwọn àyà tó wá síwájú ẹ̀ rẹ̀ tí ó ti yẹn bá yà fà so bí Quran 58 verse 22 àti Quran 9 verse 23 so ìyẹn rò pé ẹ ní ọ̀rọ̀ kankan tẹ fẹ́ sọ pẹ̀lú àwọn kankan tẹ ti mú wá látẹ̀kan tàdé tó máa fún yín láwọn ẹ̀rí mi Muhammadu mo bá àwọn mẹ̀lẹ́bí ẹ̀ fún mi láyè kí n sọ̀rọ̀ lé lórí báyẹn. so pẹ̀lẹ́ rí ni o. lórí àkọ́kọ́ ní pé àyà yìí ló sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú Quran kò ṣóhun bákan náà súrà yìí kọ́ ló sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú Quran. lára àwọn súrà tó sọ̀kalẹ̀ ni mo sọ súrà Tauba yìí wà ń bẹ tó gbẹ̀yìn. ẹja àfapá bẹ̀yẹn lẹ̀ àmọ́ pé súrà tó gbẹ̀yìn kò ṣóhun now kí nìkan tí Allah wa sọ ń bẹ̀ yẹn so ìbáṣetọ́ ọlọ́run àti Allah ń sọ ń bẹ̀ yẹn ṣọ́ọ̀mí yé òun ni pé tó ní ká má bá wọn ṣe ni pé àwọn ìyá yín tó fẹ́ máa gbógun ti ẹ̀sìn
Allah ẹ̀rí ọba ọ̀gá àgbà ẹ̀rí àti àwọn àfa bàbá ẹja padà gbógun ti kẹ. ẹ̀rí ẹ ní sùúrù. ẹjọ́ lẹ́yìn rò báyìí ẹ̀rí ni kẹ́ fún wa kí wọ́n ń gbógun tì yín. ok nítorí èmi Big Joe ẹ sáré bá wa gbé Quran 9 verse 123 wá àti Quran 9 verse 11 111 ẹ ṣe máa parọ́ ń gbógun tì wọ́n kẹ́. ẹ má wọrí a máa yà wá. ẹ má yà wá so kẹ́ tó mú àwọn ayáde tó kárí máa gbé sókè kí gbogbo lè máa gbọ́. ó yá bọ nítorí Ọlọ́run mi ní pẹ́ kúrò tí mo fẹ́ lọ kírun. ẹ ṣáà rántí fẹ́ẹ̀rí kalẹ̀. All believers mùsùlùmí o. fight the disbeliever around you. ẹ máa bá àwọn tí wọn ò gbà fún àlá àwọn tí wọn ò gbà láàgbọ́ tó ń gbé lágbègbè yín ẹ máa gbógun tì wọ́n. and let them find firmness in you. ẹ jẹ́ kán rí ilé koko kán rí pé ẹ burú ẹ jẹ́ kán rí lára yín. and know that bẹ́ẹ̀ ṣe gbélé ìyá ọlọ́ṣun. and know that Allah is with those who are mindful of him. kẹ́dẹ̀ mọ̀ wípé Allah ó máa ń fọ́ fún àwọn tí wọ́n bá ń gbọ́ tí. ẹ fún wa ní Bukhari 25 pàápàá Bukhari 25. so wọ́n ti pa Muhammadu láṣẹ kó máa gbógun ti gbogbo ẹ wá ní kí àwọn tó ń gbógun tì í báwo lẹ ṣe máa ń ṣe báyẹn náà. Allah apostle said. Ànábì Muhammad sálàlẹ̀ wàhálà ó sọ wípé. I have been ordered by Allah to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah. Allah subhanahu wa ta'ala ó ti pa mí láṣẹ pé kí n máa gbógun ti àwọn tí wọn gbà fún Allah pé kí n máa gbógun ti wọn. And that Muhammad is Allah apostle. Pé Ànábì Muhammad sálàlẹ̀ wàhálà pé òjíṣẹ́ Allah ni. And offer the prayer perfectly. Kí wọ́n máa kírun déédéé. And give the obligatory charity. Kí wọ́n máa yan owó tipátipá tí wọ́n ń pè ní sàká. So if they perform that. Tí wọ́n bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí o. Then they save their life and property from me. Ìgbà yẹn ni ẹ̀mí wọn àti dúkìá wọn ni ó wà ní ààbò lọ́wọ́ mi èmi Ànábì Muhammad. Except for Islamic law. Àyàfi àwọn ìlú tó jẹ́ wípé òfin Allah ni wọ́n fi ń ṣe ìjọba. And then their reckoning will be done by Allah. Allah ló máa ṣe àkóso iṣẹ́ wọn. So àfáà ibo lẹ fẹ́ sá sí? Àfáà ibo lẹ fẹ́ ságbà? So torí pé àwa ti Quran verse pọ̀. So naam àfáà ti lọ kírun sìn so èmi ti kírun tán èmi máa wá represent àfáà báyìí. ẹ ti gbà owó kan ti tèmi ni Mubarak. So nípa àdìsí ẹ̀ka àdìsí kankan sínsìn ẹjọ́ tẹ́ ẹ bá lè bá mi tún àdìsí yẹn ká inú mi máa dùn dáadáa. ẹ bá gbé Arabic yẹn wá fún àfa pápápá ìjọ. ẹ̀ka àdìsí kan yí pé ẹ ṣe sùúrù ẹ bá gbé wá fún yẹn máa kà gbogbo lè máa gbọ́. So wọ́n ti ẹlòmíì ti gba kínní so ẹ ṣe jàre àfa bí ju ẹ yára pápápá Sahih Bukhari 25. So gbogbo lé àwọn táwa lórí ètò báyìí ti wọ 900 but repost wá sí kéré ó yẹ kí àwọn táwa ti repost ó yẹ ká ti wọ bí 800 so ẹ jẹ́ ká repost ẹ jẹ́ ká power tap a máa tó gbẹ̀rún dúró ní èdè abínibí. Àfà ní èdè tó lọ́lá jùlọ lágbàáyé. Ikra àfà. Naam ẹ sọ pé Ànábì sọ pé umirtu ani uqatila an-nasa so ìtumọ̀ rẹ̀ òun ni pé wọ́n pa mí láṣẹ. Àfà ẹ ṣe sùúrù a sọ wípé àdìtì ọ̀rọ̀ àwọn mùsùlùmí sọ wípé. Umirtu ṣé kí n má tún fún yín ni ṣé ẹ máa sọ̀rọ̀ àbí kí n sọ̀rọ̀. Ó yẹ Ikra. Umirtu Ànábì ni wọ́n pa mí láṣẹ ani uqatila an-nasa wípé kí n máa bá àwọn èèyàn jà. Àtàyẹ́ṣàdó an la ilaha illallah títí tí wọ́n máa fi jẹ́rìí wípé Ọlọ́run ọba o ẹyọ kan ni. Wa anna Muhammadan rasulullah àti pánàbí wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni wa yuqimu salat ibi tí mo ní ìdíkọ́ ni. Ẹ ṣe sùúrù kì í ṣe Ọlọ́run Allah ni kẹ́ gbọ́. Àtàlà àtọlọ́run ibi tẹ́ bá ti gbọ́ tí bá ti sọ Ọlọ́run ibi tẹ́ bá ti gbọ́ tí bá ti sọ Ọlọ́run Allah ni mo ní so ibi bẹ́ẹ̀ kọ́ mò ń lọ ẹ má fi yẹ̀wò àtà ọ̀rọ̀ mi padà sẹ́yìn. Òun náà mo fi ní ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan tí mo ń sọ Allah ni so ẹ má wulẹ̀ máa dá mi padà sí yẹn gbogbo yẹn kò necessary bí báyìí. A máa dá yín dúró ó máa pè kẹ́ má wulẹ̀ máa gbé síra wọn ká má lè bàlá. Ẹ máa gbọ́ wa yuqimu salata kí wọ́n sì máa kírun wọn wa tu'tu zakata kí wọ́n máa yọ zaka ìyẹn àwọn ọmọ ènìyàn fàyíza fáàlù zalik táwọn ọmọ ènìyàn bá ti wá ṣe eléyìí asọ̀mú mi ní dìmọ́ ahum wa amwalahum owó wọn àti àwọn dúkìá wọn ó ti bọ́ kúrò ní ọwọ́ mi ìyẹn ni pé
mi ò ní tamper owó wọn kankan mi ò dẹ̀ ní tamper ẹ̀mí wọn. So faiza fa ok ibo mọ̀kadínà illa bi hakili islam àyàfi pẹ̀lú ẹ̀kọ́ islam wa isabuhum ala Allahi ìdájọ́ wọn nígbà náà ọ̀dọ̀ Ọlọ́run ni ó wà. Kò ń ṣe àdìsí tí ẹ̀ ń túlẹ̀ kan ẹ̀ ń sọ̀rọ̀ nípa yí pé àyàfi èyí tó bá wà nínú ìjọba islam ìtumọ̀ àdìsí yẹn gangan ni mo wá ilé ìkọ́ ẹni àyàfi èyí tó bá wà nínú ilá ẹ ṣáà mi ò rántí kí ni ẹni àyàfi tó bá wà nínú ìjọba islam yẹn gangan ni mo ń wá kò ń ṣe eléyìí àdìsí kan tẹ ká ń sìn. àfà ẹjọ ẹ ṣe sùúrù ẹjọ nǹkan tí àdìtì yìí sọ náà ni pé ẹni tí ó bá ti wọn ti pa Muhammadu láṣẹ kó máa ṣe kéde kó máa gbógun ti gbogbo àwọn tí ó bá ti ní gbàgbọ́ nínú Allah àbí tí ó ti Islam àbí. bẹ́ẹ̀ni. ẹ táwa fẹ́ lónìí yẹ ìmítẹ́yìn tẹ́ fẹ́ sásì yẹ àwọn olọ́bẹ̀ yẹ so ẹni tí ó bá ti ní gbàgbọ́ nínú ẹ̀sìn Islam kò sọ́n sọ pé nǹkan tí wọ́n ń sọ ni kí wọ́n gbógun ti Muhammadu ní kíní bọ̀ nǹkan tó pa Muhammadu gangan láṣẹ iṣẹ́ tó wá jẹ́ láyé gangan ni kókó wá ṣiṣẹ́ apààyàn. rárá ẹ̀mọ̀ kan ni kánàbí tó sọ̀rọ̀ yìí kánàbí tó sọ̀rọ̀ yìí ẹgbọ́ ẹ farabalẹ̀ kánàbí tó sọ̀rọ̀ yìí ṣé wọ́n ti ń gbógun ti àbí wọ́n ti gbógun ti. ẹ̀rí yín dà. ṣé wọ́n ti ń gbógun ti ànábì kánàbí tó sọ̀rọ̀ yìí àbí wọ́n ti gbógun ti ẹ̀yẹ kọ́kọ́ dé mi lónìí. wọ́n gbógun ti rí. bàbá Adeleke mo ní similar àdì tó sọ̀rọ̀ yìí. ẹ tún gbé wá mo fẹ́ wo why does Allah want his name and his word to be superior? ẹ fi mọ̀ wípé ẹni tí òun ṣe ọ̀gá ló máa ń fẹ́ jẹ ọ̀gá ẹ jẹ́ sáré gbé àdìtì yẹn wá. so àfáà sí sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wọlé fún second half yẹn so ẹ lè máa fún wa lẹ́rìí so wọn gbógun ti Muhammadu rí so adigunjalè dẹ̀ ni Muhammadu so ó ń kólé ó ṣe gbogbo ẹ̀ ní so èyí tí Muhammadu jẹ́ nìyẹn. bàbá Adeleke ò lélẹ̀. so àfáà Ikra. ẹyẹ náà ẹ̀ka náà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mẹ́rin kí ni wáyé ká kí n gbọ́. ìtàbá tún kà ní sẹ́yìn máa pé ibìkan lẹ́tọ́ fẹ́ sá sí so ẹ kà kí gbogbo. ẹ̀sùn sókè díẹ̀ ẹ̀sùn evidence yẹn sókè díẹ̀ ibi tí mo nídìí gangan ni wọ́n bòdì yẹn ẹ̀sùn sókè. so big joy gbé kí ó yẹ wá. ẹ̀sùn reference yẹn sókè díẹ̀. ẹ jẹ́ ká repost gbogbo lé o a máa tó gbẹ̀rún dúró a retí kí ìmáàmù àgbàdé ni o so ká gbẹ̀rún dúró so ní èdè abínibí ẹ jẹ́ ká repost ẹ jẹ́ ká power tap so ẹ jẹ́ ká ṣe àwọn program yẹn sí àwọn akíwò tọrọ jẹ àwọn aláìníṣẹ́ so kí wọ́n darapọ̀ mí tó ká tún kí òye gbà fún wọn so wọ́n máa gbé oníkí òye wá nísìn so nínú Islam wọn kò síbi kankan tó ti gbógun ti Muhammadu ni máa lọ ń kólé àwọn onílé so wọ́n máa ń jalè pẹ̀lú àwọn mùsùlùmí ẹgbẹ́ nígbà tí tówó sáfẹ́ lọ́wọ́ Muhammadu so àti wípé ó fẹ́ máa fi tipátipá bọ́ ọmọdún 6 sùn àtọmọdún 9 so ìdí tí Muhammadu fi ń ṣe iṣẹ́ adigunjalè òun náà nìyẹn. Àfà Ikra. Àfà Mubarak. mọ́ńkọ́tàlà liyakuna kalimatullahi iyal ulya fa huwa fi sabilillah ẹni tí ó bá bá èèyàn kan jà ẹni tó bá bá èèyàn jà nítorí kí orúkọ Ọlọ́run ọba nítorí kí orúkọ Allah kó lè lékè ẹni tó bá báyìí ni initially ìjà wà nílẹ̀ tẹ́lẹ̀ evidence mi nípa pé ìjà wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹ lọ́wọ́ náà Al-Qur'an Ọlọ́run bá ń sọ náà Al-Qur'an so ẹ bá wa tún kíní yìí náà ẹjọ àfà ẹ mọ nǹkan ni reason behind ẹ máa gbọ́ bókè ẹjẹ kọ́kọ́ tí ó lè fún yín ẹjẹ kọ́kọ́ tí ó lè fún yín Ànábì sọ yìí pé ẹni tó bá ń jà nítorí kí orúkọ Ọlọ́run ọba lékè ọlá nítorí orúkọ Allah kó bá lè lékè tó ń jà nítorí ojú ọ̀nà Ọlọ́run ọba yìí ojú ọ̀nà Allah fàáwá fi sẹ̀bílà onítọ̀hún ojú ọ̀nà Allah ni ẹni náà wà ṣe ní ìṣù pẹ̀lú mínì rẹ ni. so ẹ rí i pé eléyìí náà wá ṣe ẹ kí owó elépo sétí ni a ní Allah lẹ gbé wá bá wa kò sọ Ọlọ́run. etí ń dùn ẹ̀yin náà mà ẹ má bínú tìrọ̀lẹ́ etí ń dùn yín gbọ́n gbà tí mo sọ Allah nísìn. so àfà nǹkan tá a fẹ́ fàyọ náà ni pé Muhammadu ó ní kí wọ́n máa jà sójú ọ̀nà Allah náà ni ìjà ni so torí àṣetí wọn ẹ máa kó tó ní kí wọ́n máa jà ẹ̀dùn náà kó tó ní kí wọ́n máa jà kí ni nǹkan táwọn ṣe fún un ṣókọ̀ déédéé ó jí láàárọ̀ kan ó ní kó máa bá gbogbo wọn jà ni. ẹ má bújà wa lórí ètò bíbá yìí. Adeleke ẹ jẹ́ kí wọ́n ka àdìtì ìdésàlẹ̀ ẹjọ́. ẹ kọ́ ṣọ́ àdìsàn.
wọ́n ní kẹ́ ẹ ka àdìtì ẹ désàlẹ̀ àfà ẹ má yẹ kẹ́ni ẹ tì í. Ibi tí àdìtì yẹn ibi tó dé òun náà ni mo kà fún yìí ibi tí wọ́n bòdì yẹn gangan òun ni ojú àdìs òun dẹ̀ ni mo ti kà tí mo ti tú yẹn gbogbo èyí tó wà lókè yẹn narration English yẹn wá kàkà fún gbogbo ara lé. narration bó ṣe wá òun ló wà lókè yẹn. Àwọn èèyàn gbọ́dọ̀ alábíyá kẹ́tùn kàáfà tó wá ká tẹ̀síwájú. Kẹ́tùn kàáfà ká tẹ̀síwájú kẹ́ẹ̀dẹ̀ tó bó ṣe wà ń bẹ̀. Àdìs yẹn wá báyìí arákùnrin kan wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam so ó wá ń sọ fún yín pé àwọn ti rí nínú àwọn ọmọ ènìyàn èyí oríṣiríṣi àwọn èèyàn làwọn rí tí wọ́n ń jà so àwọn rí nínú wọn ẹni tó ṣe wípé ó ń jà nítorí ọrọ̀ ogun bí tá bá ti jà tán ká lè kó wọn ní gbogbo àwọn nǹkan ogun wọn gbogbo àwọn resources wọn ká lè kọ́ńkà rẹ̀ ẹlòmíín náà àwọn èèyàn tó ń rí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ní àwọn míì wà nínú àwọn èèyàn tó jẹ́ wípé àwọn ń jà táwọn bá gbé ibi táwọn àwọn èèyàn tí wọ́n ti ń bá àwọn èèyàn jà tó bá ní pé kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn ń jà nítorí kí wọ́n bá lè máa gbé òkìkí wọn pé lágbájá báyìí akọni èèyàn ni àwọn aláwọ̀ èèyàn bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ènìyàn bákan náà àwọn èèyàn dẹ̀ rí nínú àwọn ọmọ ènìyàn náà tó ń jà nítorí kó bá lè mọ ipò tóun náà wà láwùjọ no ok àárín yẹn lizikiri yẹn níbí báyìí bóyá lizikiri láì ní ẹjẹ tó ní lizikiri láì ẹlòmíín nu wọn ó ń jà nítorí orúkọ Ọlọ́run kó bá lè máa pe orúkọ Allah ẹ má bínú torí kó bá lè máa pe orúkọ Allah so ẹlòmíín nu wọn dẹ̀ ń jà nítorí kó bá lè mọ ipò tóun náà wà nínú ìlú ẹnìyẹn wá béèrè lọ́wọ́ Ànábì pé nínú gbogbo àwọn tí wọ́n ń jà yìí ta ni ẹni tó ń jagun sójú ọ̀nà Ọlọ́run nínú gbogbo wọn so Ànábì Muhammad wá dá wọn lóhùn pé nínú gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí ẹni tá a lè sọ pé ó ń jà sí ojú ọ̀nà Ọlọ́run òun náà ẹni tó ṣe pé dàtà orísìn tóun fi ń jà ààrẹ ní pé nítorí kí orúkọ Allah kó bá lè borí ló fi ń jà ẹ mọ̀ yí pé níbi tí ò bá sí ìfàǹfà yí pé ibi tí ò bá ti sí ìfàǹfà yí pé bóyá wọ́n ń aré ti pé orúkọ Allah ò ṣe kíní kan kó ló fẹ́ fàjà ń bẹ̀ kò sí nǹkan tó fẹ́ fàjà náà. ẹ ṣe adúpẹ́ so nísìnyí ó ti fi hàn pé Muhammadu so ó ń jà kiri náà ni nítorí pé orúkọ Allah ẹ máa gbọ́ àfà orúkọ Allah ó ti wà tipẹ́tipẹ́ lára àwọn èrè tí wọ́n ń sìn so bàbá Muhammadu tó ń jẹ́ Abdulmutalib so tó dẹ̀ máa ń gbé orúkọ ẹ̀ ga pé Allah is the greatest of idol greatest gidi so wọ́n máa ń ṣe Allahu Akbar so èyí kan tẹ̀ kàkà yìí pé torí pé wọ́n ń jà nítorí pé wọ́n lè bá gbé irọ́ kò sí ìyẹn ń bẹ̀ ṣe understand nǹkan tó wà ń bẹ̀ Muhammadu ẹ ṣe sùúrù torí pé Muhammadu ó jẹ́ akólé evidence tí yín nípa pé ó jákúlé yẹn ni kẹ́ ẹ mú jáde a máa mú jáde ẹ mú jáde wá bá mi. So now Big Joe ká tó ti pa wọnú àdìtì ṣẹlẹ bá gẹbi tí Muhammadu ti jalè wá ká sáré wọ Muhammadu jáde náà so àfa àyìn sẹ́yìn ọmọ kí akólé ni Muhammadu ni. ẹ mú jáde ṣébi tó ti jí pátákó pa. irú ẹjẹ ká lo tó ti fẹ̀yìn àtàgbà ó ṣe wá máa ń jẹ́ nǹkan tó máa ń tuntun létí ẹ̀yin mùsùlùmí wọ́n bá Muhammadu jàkẹ́ ẹ bá wa gbé ìjàre Muhammadu ó jalè wọ́n fẹ̀yìn ẹ̀ tí àgbà ẹni tó yẹ pé wọ́n gba ṣòkòtò ń di ẹ̀ tó ń sọ pé ẹ fún mi ṣòkòtò mi ẹ fún mi lẹ́wù so a máa kà sókè nísìn so ẹ ṣe ẹ máa gbọ́ o. Al-Tabari volume 9 verse page 33 Muslim drag Muhammad as thief. Obi ta ti máa ń ẹgbẹ́ Arabic version rẹ̀ wá Arabic version ni mo ní. ẹ má wọ ẹ jẹ́ ká sáré kà náà a máa fọ. page 31 ní kíní ẹ̀kọ́ ẹ má sáré kà náà mi ò ní gbọ́ ẹgbẹ́ Arabic version rẹ̀ wá Arabic version ni kẹgbẹ́ wá. ẹ ṣáà ṣe sùúrù ó la fi fi ẹ̀rí sókè Al-Tabari. rárá ẹ mọ̀ kan ni. àfa ẹ ṣe sùúrù ẹ jẹ́ sáré ka kíní ìtàn ẹ má yẹ kó bọ́ọ̀lù yìí. ẹ má sáré mọ̀ pé nígbà tèmi náà fẹ́ sọ̀rọ̀ ẹni kì í má sáré fún yín náà farabalẹ̀ ẹ lọ wá Arabic text wa. ẹ má wọlé àfa ẹ ṣe sùúrù àfa. mi ò ní ìgbáralé lórí ilé ìtẹ́gbẹ́ wa yẹn náà wá ẹ jẹ́ sáré gbé sókè náà ẹ má sáré gbé sókè sẹ ẹ lè sáré gbé sókè o ẹ mọ condition tí yín gbà tó tẹ́ yín lọ́rùn. àṣírí ti tú àfa àwọn sọ ibi tí wọ́n ti fẹ́ kà fún yín so tẹ́ bá ní ìdẹ yín náà lè try At-Tabari volume 9 page 31 ẹ lè try kẹ́ get Arabic so it's very simple reference wà lókè kẹ́ get kò ń ṣe gba àwọn kì í ṣe ọmọ Lárúbáwá now these are the things tá fẹ́ kẹ́ mọ̀ kì í ṣe ọmọ Lárúbáwá it's not compulsory káka nǹkan tó ti translate káka l'Arabic kò make sense ṣe get so ẹ lè kàwé ẹ bẹ́ẹ̀ kà. olólè ẹdùn náà pẹ̀lú ìtẹ̀gbẹ́ wáyé kí ni nǹkan tó fẹ́ fún assurance now ẹ mọ̀ pé báyìí ni mo wà ní live. ẹ má wọrí ẹdùn náà mo wà ní live. ẹ jẹ́ ká lè gbé sókè àfa ẹjọ́ ẹ má yìí ti gbé sókè mo wà ní live mi ò ní. ẹjọ́ sáré kakíní ẹjọ́ ọ̀yá Big Joe ọ̀yá. Al-Tabari volume 9 page 31 Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí wọ́n wá Muhammadu ńlẹ̀ tórótó gẹ́gẹ́ bó ṣe jalè. The event of the year 8
They raided us in our settlement. Muhammed àtàwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó kù àwọn sàbẹ wọ́n jọ lọ ṣe ìkọlù kan. Though we were men who retaliate. Àwọn ọkùnrin kan tó dà sọ́gun wọ́n ní Muhammadu kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àwọn ò gbà nǹkan tó kú. This is the end of Abu Waja report. To return to the report of Abu Shein. Abu Waja ó sọ̀rọ̀ yóò fi tì ẹlòmíì wá gbọ́rọ̀ yẹn pé já tẹ̀síwájú ọ̀rọ̀ yẹn Muhammadu ó tún ṣe nǹkan tó jù báyẹn lọ. After the messenger of Allah has completed the return of the captive of Hunas. Nígbà tí Muhammadu tó ń padà láti lọ níbi tó ti lọ ṣe àwọn tó kó lẹ́rú ìyá àwọn Umuya. Ànílè tẹ̀ ń ká yìí kò count serious. So they are family. Ẹ jẹ́ ká kíní ìtàn náà. Lọ sọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí wọn. He rode away and the people followed him saying. Ló bá sáré tẹ̀lé wọn. Afẹ́ ẹjọ́ ẹ kàn fún wa ní few minutes. Ẹjọ́. Ẹ tún kí ni ẹ̀jọ̀ afẹ́ ẹjọ́ náà. Ẹ mọ̀ nǹkan ni. Kí ló fẹ́ fi máa ṣe náà sí? Àṣírí tú àfa àgbẹ̀já káṣírí hàn. A máa wọnú Kùránì àfa ẹ̀ náà wọlé. Moderator ẹ bá wa di àfa lẹ́nu mú ẹ bá wa dì wọ́n lẹ́nu. Ó yẹ já lọ. Ẹ fẹ́ ṣàgbé. Àfà mò ń bọ̀ àfà Mr. Awad ẹ ṣe sùúrù mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan àfà ẹ jẹ́ kí wọ́n ka nǹkan tó fẹ́ kà ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi ẹ ṣe sùúrù mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan yìí pé wọ́n ti fún yín ní reference wọ́n sọ pé At-Tabari volume 9 pé kọ́lẹ̀ ẹ lè kọ́lẹ̀ tẹ́ bá kọ́lẹ̀ tẹ́ bá lọ check ẹ ṣe sùúrù sẹ́ ẹ jẹ́ kí n délẹ̀ tẹ́ bá wá lọ yẹ̀wò tẹ́ bá wá rí pé nǹkan yẹn ẹ ò bá bẹ́ẹ̀ ẹ lè padà wá sọ́dọ̀ wa kẹ́sọ́ pé nǹkan tá a kà ń jọ yẹn At-Tabari volume 9 àwọn èèyàn mọ̀ wá ń bí pé anything tá a bá fẹ́ kà a máa gbé jáde máa sọ nǹkan tá à ń kà àwọn náà wọ́n á lè lọ yẹ̀wò tá a bá parọ́ wá wá sọ fún wa pé nǹkan tẹ́ ẹ̀ kà lánàá irọ́ ni nǹkan tẹ́ ẹ̀ kà lé ní irọ́ ni ṣé understand ìdòwò ìjẹ́ necessary ká gbé Arabic wá fún ṣẹmọ Lárúbáwá. ọ̀rọ̀ yìí mi àmọ́ kíkà tẹ́ ẹ̀ ń ka ìmá kọ̀ gbọ́ lásán kò sí wàhálà ẹ̀kàn gbọ́ ẹ ṣe ẹ̀kà nǹkan tẹ́ fẹ́ kà. mi ò rí. àfọ ẹ ṣe àpá ẹ ṣe ó yá. mo kàn ń gbọ́ lá. ẹ má wọrí àfa ẹ jẹ́ àkàtàn àfa. ṣé ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mi ò believe ẹ̀. ẹ má wọrí. He rode away and ibẹ̀ yẹn kẹ́tì bẹ̀rẹ̀. Okay, he rode away and the people followed him saying, O messenger of Allah, divide our booty of camel and Muhammadu bá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àtàwọn mùsùlùmí tó kù ló bá ń sá lọ ní wọ́n bá gbà tí pé Muhammadu àwọn ẹrù tó jí kó pín tiwa náà fún wa Muhammadu. Yes, God. You know I am. Ṣé bí jò sí bẹ́ẹ̀ ni? Wọ́n bí ariwo wá látọ̀dọ̀ mi. Okay, ẹbí ìṣẹ́ kí sáré kà. Wọ́n ní they raided us in our settlement. Wọ́n ṣe ìkọlù sí wa níbi tí a wà. Though we were men who retaliated. Àwa lọkùnrin tó sángun tàdé lọ fẹ́ lọ kọ̀yà. This is the end of Abu Wajah report. Ibi báyìí ni Abu Wajah parí ọ̀rọ̀ tiẹ̀ sí o. To return to the report of Amir ibn Shuaib. Láti padà sí orí ọ̀rọ̀ yẹ. After the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families. Nígbà tí Muhammadu àwọn tó jí kó tó dẹ̀ dá wọn padà sọ́dọ̀ àwọn mẹ̀lẹ́bí wọn. He rode away. Ló bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ló bá ń sá lọ. And the people followed him. Àwọn èèyàn tó sẹ́gun ló bá tẹ̀lé. Saying, wọ́n wí pé, Oh, messenger of Allah, Muhammadu akónilẹ́rù. Divide our booty of camels and small cattle among us. Mú ogún wa tiwa náà kàn wá. Kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí tó jí kó tiwa ń kọ́. Until they forced him back against a tree. Muhammadu ò gbọ́ o. Náà bá mú Muhammadu. And his mantle was pulled away from him. Wọ́n ṣe já Muhammadu sí òun nìyẹn o. He said, Muhammadu bá ń ké. Oh man, ọmọ ènìyàn. Give me back my mantle. Ẹ ṣàánú mi fún mi by Allah. Nípa tàlà mo bẹ̀ yín. If I had as many sheep as the trees of Tiama, ẹ má jẹun ìwọ ọjà I would have divided them among you. Ilé àbí amọ̀ máa ti pín fún yín ẹ ṣàánú mi. So bí a ká yẹ kí ìyàwó yẹn sọ̀rọ̀. Bá ní kọ́ fún òun láṣọ òun, okùn dà Muhammadu bá ń ké. So simply ẹ lè tán máìkì àwọn ènìyàn gan mọ̀ pé Muhammadu jalè ó lè wà nù. Àgbàjẹ́ bí lárúbáwá lẹ̀ dà. Jalè ń bẹ̀ yẹn, ó jalè ń bẹ̀ yẹn. Muhammadu jalè ń bẹ̀ yẹn. So simply ṣe wà ń bẹ̀. Ẹ sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú English kìíní tẹ̀ ń ka ẹ̀. Ìgbà tó wà pé kẹ́ ẹ mú Arabic jáde, kí ló tẹ̀ mú Arabic jáde fún? Ẹ̀yin máa kà ṣe bẹ́lẹ̀ bísí lẹ́ẹ̀kan pẹ́ fẹ́ lọ ṣe nǹkan. Bẹ́ẹ̀ni, ló jẹ́ kí n padà wá. Ẹ ti dé padà, ó yẹ ẹ jẹ́ ká ẹ kà fún wa. Kí ló dé tẹ̀ ẹ gbé Arabic kìíní ẹ̀ jáde nígbà tó pa Lárúbáwá? Ṣe lè ka Lárúbáwá. Àní kí ló tẹ̀ ẹ gbé Arabic fàṣẹ jáde? Ṣe lè ka Lárúbáwá. Kí ló tẹ̀ ẹ gbé kalẹ̀ síta? Ẹ sọ̀rọ̀ lẹ́yìn kankan, ṣe lè ka Arabic. Mo lè ka Arabic. Wọ́n ní kẹ́ gbé Arabic.
ẹ kọ́kọ́ ka English náà ká tí ẹ fi bẹ̀rẹ̀. gbogbo èèyàn ló ti gbọ́ èmi náà gbọ́ bẹ́ẹ̀ ṣe kà tán sìn. àwa ẹ máa gbọ́ àwa afẹ́fẹ́ gbọ́ látọ̀dún yẹn ka English yẹn. èmi ò ní láti kà ṣé bọ́ọ̀lù ẹ̀ka tán sìn ṣé bẹ́ẹ̀ mi ṣe máa kà yàtọ̀ ni. tí máa yàtọ̀ sí tiwa afẹ́ mọ̀ bí yára nǹkan ta kà. rárá mo gbọ́ ọ̀kọ̀ tẹ kà mo dẹ̀ rí kedere báyìí. àwa fẹ́ mọ̀ so tẹ́ bá ti lè ka jẹ́ kẹ́lómi kà ń gbà yẹn. kẹ́lómi kà kó sì wà lá waste of time mo rí sí ẹgbẹ́ àdìpọ̀tẹ̀ ẹ̀ jáde. ṣẹ́yìn fẹ́ kà tí àbí famous ló fẹ́ kà tá ló fẹ́ kà nù yín. ó yẹ gbé jáde mi fẹ́ kà. ẹ̀ka English fún wa ẹ̀ka English ẹgbẹ́ àrígbàṣọ jáde mi fẹ́ kà. ẹ sọ̀rọ̀ lẹ́yọ̀ kankan ẹ̀ka English Àfáà Abdulateef. ẹgbẹ́ Arabic version. Amadele kìdẹ bá gbé àwọn ẹ̀rí tí àdìsí yìí bá wa àwọn ẹ̀rí tí àdìsí yìí bá wa. àdìsí fẹ́ abẹ́kùn fẹ́ rojọ́ ni. ẹgbẹ́ kalẹ̀ sí Arabic kí n kà kí n dẹ̀ tú. ẹ̀ka English àbí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣé mọ̀ pé fúnra yín lẹ ka English fashion jáde sìn. ẹni sọ ṣe lè ka English ni. àti kakọ ni problem waste of time ni ẹgbẹ́ Arabic jáde káwọn bóyá nǹkan tí wọ́n tú yìí bóyá òótọ́ nìkan náà tú àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n fẹ́ gbọ́ látẹnu yín ẹ̀ka kò ń ṣe waste of time ẹ̀ka. waste time ni bẹ́ẹ̀. bọ̀ sẹ́yìn ò lárábìkì ẹ̀ ni ṣé ẹ̀ lárábìkì ẹ̀ ni ṣé ẹ̀ lọ play sínú newspaper ni àbí báwo. sẹ́yìn ní Arabic àfà sẹ́yìn kẹ́gbẹ́ jáde. so a jẹ́ pé nǹkan tẹ gbé wáyé kan lọ́kọ́ sí pépà newspaper kan sẹ́yìn ní. ìtẹ́pẹ́ bá mọ̀ pé máa gbé wá ẹ máa sọ orúkọ tíra yẹn gangan kẹ́tó. ṣé báwo láti sọ síta a ní Al-Tabari volume 9 page 30. ẹ má mú tìmí ẹ má mú tìmí ẹgbẹ́ àrí. ta tó kà á sọ fún mi pé Al-Tabari volume 9 page 31. ẹni sùúrù tí ò bá ń ṣe tàbó síbẹ̀ ẹ̀yin lẹ wá ilé ìjáde fúnra yín tẹ̀lé gbé jáde gédégbé. exactly Al-Tabari yìí kò exist tó bá exist ẹgbẹ́ Arabic yẹn jáde kẹ́bọ̀dì. ó ní kò exist ẹgbẹ́ mi. sẹ́ẹ̀rì MS baba. ìgbà tábà tó rí Arabic fashion látọ̀ máa mọ̀ pé àdìsí yóò exist lóòótọ́. MS baba kò sí MS baba mi àbí. ẹ sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín famous. ṣé kò sí Arabic kẹ́ni tó ṣe àbí. sẹ́yìn lè gbé jáde lọ́dọ̀ yìí ṣùgbọ́n Arabic ọmọ Arabic lẹ́yìn ṣe máa gbé jáde lọ́dọ̀ yìí. ọmọ Arabic ọmọ Yorùbá jọ ní gbogbo àwọn ọ̀dà Yorùbá jẹ́ Yorùbá là ń tẹ̀jà fún. ẹ̀ka Arabic jáde lọ́dọ̀ yín kẹta fún wa káwọ́ bí àkùn náà. ẹ mọ reason everybody ṣe ń béèrè fún Arabic fashion torí wípé gbogbo ọ̀rọ̀ tó bá jáde Quran lè wọ́n kọ́ ní Arabic tó gbogbo ọ̀rọ̀ tó bá jáde ó máa ń ní nǹkan kan tó ti ṣẹlẹ̀ kó tó di báwọn fásitì yẹn jáde látọ̀dọ̀ Ọlọ́run wá sí ọ̀dọ̀ ànábì ṣe understand so tẹ́ bá gbé Arabic fashion jáde lọ́ fi máa mọ̀ pé ok bóyá hadith tẹ̀sán-sìn lẹ́ ń rìvásì lóòótọ́ àbóhùn kan. ṣọmọ ọmọ Ọlọ́run ní àbí. bí n ṣọmọ Ọlọ́run o. ọmọ bo ni. ọmọ Ọ̀ṣun ni mí. wo àbí ọmọ Ọ̀ṣun ẹ̀ ń ṣe bí àwọn ará Ìlọrin ìgbà tá a gbé nǹkan jáde tí àkọlé ẹ̀ wà lókè pé Al-Tabari. báwo làwọn ọmọ Ìlọrin ṣe máa ń ṣe. wọ́n máa ń ṣe wọ́n. ẹ wo ẹ fi ẹ ṣe sùúrù wọn máa bá yín gbé Arabic wá. àwọn ará Ìlọrin tí wọ́n kàn wá sí Ìlọrin àwọn ọmọ Ìlọrin ọmọ dáadáa ni wọ́n yẹ dáadáa ni wọ́n. àwọn ará Ìlọrin kàn wá sí Ìlọrin àwọn yẹn ni ará Ìlọrin àwọn ọmọ Ìlọrin wọ́n dá àwọn ará Ìlọrin lọ ṣe. ajé àmàyè kan stress ẹ. wọ́n tẹ̀ sí stress mi already torí without Arabic. ẹ lè kàlá ìṣe Arabic ọ̀gá àwọn tí ẹ fẹ́ kírun. ṣé bí English lẹ́ka tó ń sìn. ó yá àwọn ilé ó yẹ máa kà ní ẹ̀ka Arabic ẹjọ́ lẹ fẹ́ rò ẹ̀ka Arabic ẹjọ́. Arabic ilé ó yẹ máa kà. so Arabic ti wà ń bẹ̀ báyìí ó yẹ ká o. ìjọ bí ẹyẹ bá ká Arabic nìkan ni ẹjọ́ máa ń lọ́pọ̀ lọ́wọ́ náà fẹ́ẹ́dísì làwà àtẹ̀yà àǹtí wa tálà ni wọ́n lù yín fọ́ lójú ẹ̀yin náà ń gbìjà ńlá. Arabic lélẹ̀ ó yẹ máa kà ó. agbára Arabic sí báyìí sáwọn ẹni tó fẹ́ kà ẹjọ́ sáwọn ẹni yẹn ti bọ́lẹ̀ ni. múnẹ̀ lọ. Mr. Iyawa simply àti gbára Arabic sí báyìí. ẹ̀rọ lọ́tọ̀ bí ẹyẹ bá ká Arabic ni ó yẹ ká Ikra. gbólé rẹ̀ kálẹ̀ o mo tẹ́lifọ̀dì o àkó ètò oṣù wa kò ní rẹ̀ wá ọ̀rọ̀ yẹn dá mi lára jẹ ni. Mr. Saheed ṣé Muslim yẹn ni Saheed success. MS ìyá yẹn wà ń bẹ́ẹ̀ jẹ́ kán ka Arabic ti wà lókè iṣẹ́ mute. simply Arabic ti wà ń bẹ́ẹ̀ ó dàbí famous yìí ó ti wálé ẹ̀kan. láti ẹjí fún múlíkà tí kà ẹjí kó kà tí rojọ́ Allah tó ń gbìjà oníkọ́kọ́ ẹ̀ fọ́ ẹ lójú ni kó lù ọ́ lùkulù bíi mọ̀ọ́lú. èyí wá dojú ẹ báyìí Arabic ti wà ń bẹ́ẹ̀ báyìí. wọ́n ń kà sínú ni àṣírí títú. ẹ ṣí máìkì yín kẹ́ ẹ bá wa gbé kínní sókè Arabic ti wà ó lélẹ̀. Awal ti wà ń bẹ̀ Awal maka Awal Mr. Awal
Mr. Awad. ẹ má wà sókè wá máa tẹ kínní. Mr. Famous okay on road. Mr. Famous Arabic wà ńbẹ̀. Mr. Famous ibi tẹ́ wà yẹn wà noisy ẹ ṣe àti pè wọlé lẹ́ẹ̀kan àti bá yín gbá Arabic sí ẹ lọ síbi tó bá quiet kẹ́ bá wa ka kínní yìí náà. Mr. Famous. kí ló tẹ̀ mú tì mí. máa mú tí ariwo wà níbi tẹ́ wà bí ẹ kì í mú tí ibẹ̀ yẹn wà noisy. Ibẹ̀ yẹn wà noisy la ṣe mute yín mi mọ̀ bẹ́yìn yín yóò ṣe intro láti get a simple thing bẹ́ẹ̀ ṣe wọlé ẹgbẹ́ ariwo wọlé a ní láti mute yín so ṣe ti wà níbi tó quiet kẹtàn máìkì báyìí. Famous Simply Akma. ẹ jẹ́ àgbẹ̀ àwọn mùsùlùmí tó bá gbádùn wọlé àwọn èèyàn wa náà ti rí wọ́n kàn máa fẹ́ fi èdè lárúbáwá ṣe attack ní pé kí àwọn náà lè bá ọ̀rọ̀ sọ ẹgbẹ́ lárúbáwá jáde tí wọ́n ti gbé lárúbáwá jáde wọ́n máa silent wọn nílé kà mọ́. in which wọ́n ti tú gbogbo Arabic gbogbo ìtàn Muhammad pàtàkì náà ti tú sí díẹ̀ òyìnbó tẹ̀lé lọ́ra ní orí Amazon ìwé same English same Arabic book tí wọ́n kọ wọ́n ti tú sí díẹ̀ òyìnbó wọ́n ti tú hadith sí díẹ̀ òyìnbó but ẹ bá ti wá rí èdè òyìnbó yẹn ara máa kan yín torí pé kí ni ẹ ti mọ̀ pé ìyẹ̀lẹ̀ ti lè fi tàwọn èèyàn sínú ìgbèkùn Islam Arabic tí wà lójú screen ẹ̀ka Muhammadu jalè wọ́n dẹ̀ gba ṣòkòtò àtẹ̀wùn díẹ̀ so Awal kákínní yẹ ká gbósòkè. ẹ jẹ́ nǹka lásìkò ẹ̀dùn náà ẹ̀yọ̀ máa bọ́ sí tẹ̀ ṣe nínú láìfù yìí òun ni pé nígbà tí ẹ̀dùn náà nígbà tẹ̀ ń translate English ṣé tá a bá tiẹ̀ wá mọ tá a bá gbọ́ Yorùbá dáadáa ṣé àwa mọ̀ túmọ̀ nǹkan èyí tẹ gbogbo yìí tẹ sọ ẹ̀dùn náà kí n tó kà gbogbo yìí tẹ sọ yìí pé ọ̀n so mọ́lẹ̀ wọ́n ṣe kinní kan. àníwọ̀n pàṣípò tó ń díẹ̀ ẹ̀ka wọ́n fàṣípò tó ń díẹ̀ tẹ sọ yẹn nǹkan tẹ ẹ̀ka no English nǹkan tẹ ẹ̀ka òun kọ́ ni Yorùbá nǹkan tẹ ń tú. ó ní ẹ̀ka ó yẹ ẹ̀ka tí yín ká gbọ́ àní ẹ̀ka tí yín ká gbọ́. so ọ̀rọ̀ yẹn wá báyìí ẹ jẹ́ ń gé ọ̀rọ̀ yẹn short mi ní capital of aloge so àwọn ará ilé náà wọ́n bá sọ báyìí pé ya Rasulullah ìrè òjíṣẹ́ Ọlọ́run iksim baynana gana imana pín àwọn ọ̀rọ̀ yìí pín láàrin wa minal ibli wasigari limọ̀ ṣíà nínú àwọn rànkúnmí tó wà nílẹ̀ yìí pín àwọn rànkúnmí tó wà nílẹ̀ yìí pín láàrin wa àti gbogbo àwọn ewúrẹ́ gbogbo àwọn nǹkan sìn tó jẹ́ kéékèèké yẹn pín láàrin wa wọ́n sọ bẹ́ẹ̀ hata alizamuhu birujuhi ilà ṣájàrọ̀ so àwọn ẹni yìí ìtumọ̀ alizamu òun ni pé wọ́n bí ìgbà pé kéèyàn tẹpẹlẹ mọ́yàn kéèyàn bo koko mọ́yàn bí ọmọ téèyàn fẹ́ ra bisikíìtì fún téèyàn wá ní kó ṣe sùúrù. ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ bí kéèyàn gáyàn lọ́rùn pé olóyún. rárá kéèyàn gáyàn lọ́rùn kọ́ alizamu òun ni kéèyàn bo koko mọ́yàn kéèyàn bo koko ni ẹ lọ wá arabic ẹnìkan ni. èèyàn kan gà lọ́rùn náà yáyáyá. rárá ọkọ gà lọ́rùn kọ́ kéèyàn bo koko mọ́yàn ni kéèyàn gáyàn lọ́rùn ó yàtọ̀ sí kéèyàn gà lọ́rùn ẹ má máa change àwọn kíní alizamu ìtumọ̀ alizamu ó ní kí n sọ pé alizamu òun ni kí n sọ pé níbi báyìí omi nípò máa dúró bí wà pé ẹ pọ́n mi sọmọ tó pẹ́ fẹ́ ra nǹkan fún kó wá ní pé òun ò ní lọ àfi tẹ́ bá ra nǹkan fún òun ìtumọ̀ alizamu yẹn kó jẹ́ kí wọ́n dá lọ́rùn. ẹ jẹ́ ká ṣe báyìí so wọ́n wo kókó mọ́ Muhammadu pé aláyé láàrin iṣẹ́ ò lọ ó pín nǹkan tó lọ àbí. ẹ mọ̀ pé nínú ìṣesí àwọn ọmọ ènìyàn ó ní pé wọ́n wo kókó mọ́ àbí. ó dà gẹ́gẹ́ bí pé ẹ dúró náà yín náà farabalẹ̀ ó dà gẹ́gẹ́ bí pé wọ́n gbowó wá ni tó bá gbowó wá pọ́n pín 1 million for everybody ṣé tọ́wá ní kó máa lọ tọ́wá ní kí wọ́n máa lọ tiẹ̀ ṣé wàá lọ ó ní dúró pa. wọ́n ṣàǹkà Muhammadu lọ́rùn bẹ́ẹ̀ yẹn wọ́n tẹ òfin nǹkan tí mo fẹ́ kẹ́ understand nìyẹn so alizamu ẹ jẹ́ n continue ṣé máa jẹ́ n continue àbí kí n. ṣé wọ́n ga Muhammadu lọ́rùn bẹ́ẹ̀ yẹn wọ́n tẹ òfin. wọ́n ga àkọ́ ẹ máa understand the meaning Arabic òun ni alizamu wọ́n dúró sí lọ́rùn ni. àfa láàrin mi àti ẹnu sùn láàrin mi àti kí ni wọ́n ṣe fún ànábì. alizamu ẹ má ẹ̀ka àwọn ará ilé gbọ́ ẹ má jẹ́ kán gbọ́ kí ni wọ́n ṣe fún ànábì. even though ẹ farabalẹ̀ ní even though nígbà tẹ́ ń ka English translation rẹ̀ ẹ ń change àwọn translation yẹn sí nǹkan mi tẹ́ fẹ́ alizamu òun ni kéèyàn dúró pé máa dúró sí bíbá títí tí màá fi ṣe nǹkan báyìí so ṣé kí n continue ẹ ṣáà ti gbé text wa ṣe n continue gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ pa kí n máa yọ jáde lẹ́yìn kọ̀ọ̀kan ṣe n continue ẹ jẹ́ n continue náà ṣé bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ gbọ̀ngàn tó ṣe fún ọ̀nà bí ẹ jẹ́ n continue so èyí náà wọ́n yín change meaning ẹ̀ gbàtọ́ so ẹ jẹ́ n continue hata alizamu bi rujuhi ila ṣájàrọ̀ ọ wá dúró ti ànábì títí ipe àkánábì jẹ́ káwọn padà lọ síbi igi tí àwọn nǹkan ọ̀rọ̀ yìí káwọn padà lọ síbẹ̀ wọ́n dúró tì ní so ìtumọ̀ alizamu tẹ́ bá fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ẹ lọ táìpẹ̀ sí Google á gbé meaning rẹ̀ wá kò ní dàgbà pé. ẹni sùúrù wọ́n ti ànábì wọ́n ti ẹ̀yìn ẹ̀mọ́ àgbà àbí.
àbí òkúta àbí àní ẹ mọ̀ nǹkan ni ṣe bẹ́ẹ̀ ní gọ́gùlù orí fóònù yín ẹ kọ́ ẹ lọ tẹ̀ túmọ̀ àlìsà mọ́ síbẹ̀. kí náà fi igi yẹn ṣe ẹ tẹ̀ túmọ̀ igi ò sí ẹ mọ̀ nǹkan ni ilà ṣàjàgọ̀ tó wà ń bẹ̀ yẹn ẹ dúná ilà ṣàjàgọ̀ ẹ fọ abẹ́ jẹ́ túbẹ̀ yẹn fún mi. àwa lè ṣe sùúrù ẹ jẹ́ túbẹ̀ yẹn jẹ́ ń sọ̀rọ̀ mi mò ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ilà ṣàjàgọ̀ tó wà ń bẹ̀ yẹn ilà ṣàjàgọ̀ tó wà ń bẹ̀ yẹn òun ní bíbá yìí pé agbé ọ̀rọ̀ dé agbówódé afẹ́pinwó fẹ́ everybody àwa gbé kalẹ̀ sí di igi ipe ìgbóná tí owó yẹn wọ́n lọ ṣe bíbí ẹjẹ kàkàtà ẹjẹ sọ̀rọ̀ tán ẹsẹ kíákíá ìjọ afẹ́ ká tiwa náà lédè òyìnbó ẹjọ ẹsẹ. àwọn èèyàn yìí ni wọn jẹ́ kí n ṣe kí ẹni kọ́ máa interrupt mi mọ́ so wọ́n gbé nǹkan kalẹ̀ sára igi ipe ókè o bẹ́ẹ̀ ṣe bí ìgbà pé bá ṣe gbé nǹkan dé àwa gbé kalẹ̀ ibi táwa gbé kalẹ̀ sí wa jẹ́ ibi igi ni ìgbà táwa gbé kalẹ̀ síbi igi èmi wá kún bẹ́ẹ̀ ń tèmi bóyá mo kún bẹ́ẹ̀ mo lọ ṣe nǹkan mi so àwọn tí mo wá fẹ́ pín nǹkan fún ó wá dúró ó wá bá mi níbi tèmi lọ ó wá bá mi ó wá dúró tì mí pé ipe ká padà lọ sí di igi yẹn o kí n fáwọn ní nǹkan mi kò yẹ pé wọ́n lọ tó mọ́ di igi ẹ wo common kíní náà kí lè tẹ̀ ẹ̀ ń yí kí lè dẹ̀ bẹ̀rù Ọlọ́run common sense ni wàláì ẹ lọ tẹ̀ sí Google everybody can Google it. àfa ẹ̀ka sẹ́sáré tó ọbẹ̀ ká tiwa sẹ́ẹ̀. ẹ ká ti yẹn kí mi náà ká tèmi o so fanusi anihu rọ̀dá òhù so nígbà tí èrò wa pọ̀ pé àwọn tó wà ń bẹ̀ tí wọ́n fẹ́ gba nǹkan tí wọ́n dúró de nǹkan tánà bí fẹ́ tí wọ́n fẹ́ pín fún wọn so níbi tí wọ́n ti pọ̀ pé ẹja lọ so ọwọ́ ayọ̀ rọ̀dáwì túmọ̀ rọ̀dáwì òun ni kíní tá àwọn láwọ̀ fi máa ń borí yẹn bí tá bá wọ fìlà tán àwọn láwàní kò ṣe láwàní gẹ̀ẹ́sẹ̀ àwọn láwàní kan wà tá máa ń wé ìyẹn kọ́ ni mò ń sọ àwọn láwàní ilé wọ́n máa ń dàborí ni rọ̀dáwù yìí tá máa ń dàborí yẹn so ẹ mọ̀ pé yìí tá máa ń dàborí yẹn ó easy fún yẹn láti yọ bọ́lẹ̀ lórí wa so ìyẹn wá yọ bọ́lẹ̀ kúrò ní orí ànábì ìyẹn ló wá yọ bọ́lẹ̀ kó ṣe pé wọ́n bọ́ ṣòkòtò rọ̀dáwù yìí ṣe ṣòkòtò ẹ lọ tẹ́ sí gọ́gùn yín agbèwà fún yín fakọ́ọ̀lì so ọ wá sọ báyìí pé ànábì wá sọ báyìí pé yá ayú anas ẹ̀yàn mi ènìyàn rọ́dù aláyá rọ̀dá yìí ẹ dá ìborí mi ìborí ló ń pè ní rọ̀dáwù ẹ lọ tẹ́ sí gọ́gùn ẹjọ́ tí máa ń parọ́ ẹ tètè máa já mi báyìí ó wá sọ fún wọn pé rọ́dù aláyá rọ̀dá yìí ẹ dá ìborí mi padà fún mi nísìn fawallahi mo fọlọ́n búra law kana li minal ganami bi adadin asijarin tahamatin lakosamtuhu bainakum ó wá ànábì wá búra pé mo fọlọ́n búra tó bá ṣe yí pé àwọn ẹran tí gbogbo àwọn nǹkan tẹ̀ ń jà sí tó bá ṣe pé ó pọ̀ tó bá yẹ pé ó pọ̀ gẹ́gẹ́ bí àwọn èso tó máa ń wà lórí igi àwọn nǹkan tẹ̀ ní ká pín yìí tó bá yẹ pé ó pọ̀ bó ṣe pọ̀ tó àwọn èso tó wà lórí igi yìí ni gbogbo ẹ̀ pátá ó wá fọlọ́n búra pé gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin náà ni màá pín fún so kò sí kíní yìí wàláì ẹ mọ nǹkan ní bẹ́ẹ̀ ṣe wọ́n gbé sí báyìí ẹ lọ gbé sí AI ẹni kí AI kí AI translate ẹ kò ní ẹ̀fẹ̀ fún mi pa ọ́ mo ti délé báyìí ẹ̀yin náà wò ọ̀ ẹ gbé Arabic text jáde tẹ́lẹ̀ ẹ mute báyìí ẹ ṣe ẹ mute báyìí ẹ ṣe ẹ bá wa dá èdè òyìnbó yẹn padà síbẹ̀ gbogbo ilé tá à ń sọ fún yín nìyẹn àwọn ò kí ń fi AI àfi translate nǹkan tí àwọn àlìtàbárí tú láti ilẹ̀ lárúbáwá láwà ń kà so ìwé ẹ ẹni lọ gẹ́ẹ̀tì ìwé ẹ àní ẹ bá wa mute máìkì yín sí àfà báwo lẹ ṣe ń ṣe báyìí so tẹ́yìn ẹ̀ bá ti rí náà ẹ ti rí pé ọ̀rọ̀ nù òwe ni kọ̀wákọ́lá translate ẹ̀ so ká gbé níbi tó ti fẹ̀yìn Muhammadu Tàgbà yẹ ó yá Big Joe. O messenger of Allah, divide us our booty of camel and small cattle among us. Muhammadu àwọn ẹrù tó jí kó àtàwọn làkúnmí gbogbo ẹ̀ pín tiwa náà pín kò wá. jíkò yẹn kò jíkò sínú English text yẹn jíkò sí bẹ́ẹ̀ má parọ́ ẹ mọ̀ nǹkan ni ṣé jíkò wà bẹ́ẹ̀ ṣé tí wọ́n fi ẹ̀yìn Muhammadu ti àgbá. wọ́n bí aṣọ olódò náà. afa ẹ ṣe sùúrù náà. Until the force is back against the tree. afa ẹ ṣí máyé kìíní ẹ tú ọ̀rọ̀ yìí ẹ ṣe sùúrù ẹ tú English yìí until the force is backed against a tree. Until what? The force is back against a tree. Mi ò rí ibi tẹ́ ń ká o. Ẹ jẹ́ rí náà. Ẹ wò yín náà wò. Kò ní ìdí pé wọ́n rí kán kọ́ sí náà. Ó yá mo ti rí ẹ̀fọ́ ẹ̀jẹ̀ dúró náà mo ti rí. English ẹnìkan fẹ́ kẹ́kọ̀ọ́ tú. English náà ni òun náà mo fẹ́ ka nǹkan tó wà ń bẹ̀ kí n tú ni mi ò ní bá yín parọ́ bí báyìí. Until they forced him back, wọ́n force ẹ̀ padà, they forced him. Wọ́n ṣe is back him yàtọ̀ sí is him ló wà bẹ́ẹ̀ wọ́n force ẹ̀ padà. Against a tree ó yá. ẹ na wọ́n force ẹ̀ padà ẹ mọ̀ wọ́n force ẹ̀ padà kó yẹ pé wọ́n fẹ́ yín ẹ̀ tì they forced him back wọ́n force ẹ̀ padà against a tree lọ sí bí igi tí wọ́n kó nǹkan wọn sí. ó yá tẹ̀síwájú ẹ tẹ̀síwájú. ẹ̀ẹ́dùn náà ó wẹ́ díẹ̀ díẹ̀ máa wò. And his mantle was pulled. Was pulled away from him. Mantle yẹn mantle yìí òun ni èmi ò mọ mantle èmi ò mọ
ibi tí ẹ ti rí meaning pé mantu yìí ṣòkòtò ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn rọ̀dáwù tó dé mi lójú dáadáa tó jẹ́ Arabic text. ẹ ṣe sùúrù àti English lájọ yanjú báyìí ṣòkòtò ẹ ní àbí. ẹ jẹ́ sáré wò túmọ̀ mantu yẹn náà máa wò ẹ jẹ́ sáré wò ń bí báyìí. ẹ sáré wò wá so wọ́n gba ṣòkòtò ń di Muhammadu àtẹ̀wù so wọ́n bọ́ sí òhò okùn pátá nìkan di so tó ẹ ètò ìwòye kálíbà tẹ̀síwájú so ìyá wa ẹ má máa pa ìgbọ́ tí ò ṣe é má máa pa mi báyìí. ẹ wá ń bí mo ti rí ẹ lọ wo dictionary mantu tá à ń sọ yìí kéèpù ló ń jẹ́ bẹ́ẹ̀ kéèpù ló ń jẹ́ mantu òun náà mo sọ pé ìborí ló ń jẹ́ mantu kéèpù ló ń jẹ́ bẹ́ẹ̀ kó ṣe ṣòkòtò kó ṣe ẹ̀wù ibo wọlé ti rẹ́wù ibo lẹ ti ṣe ṣòkòtò. aṣọ kéèpù ló jẹ́ ẹ mọ̀ nǹkan ni kéèpù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ wo dictionary náà. ẹ pa máìkì yín náà jàre aláṣọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ aṣọ tó máa ń rán tó máa dàbí jẹlàmí àbí pullover tó máa ń gùn lórí aṣọ ló ń jẹ́ bẹ́ẹ̀ jàre. máa translate ẹ lọ ẹ pa máìkì yín náà ká lọ ẹ bẹ̀ sí. ṣé kí n continue. Oh yeah, continue. So a tree and his mantle was pulled away. Ìborí tó fi borí yẹn. Aṣọ ni sẹ́ wọ́n fẹ̀ yẹn tàgbá ni sẹ́ aṣọ ni. Ẹ rí ni ṣé ẹ ti ẹ dóná back ẹ ti ń jẹ́ ká fẹ́ padà sórí ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ ni. A ti sọ bí báyìí náà they forced him back kò ní pé they forced his back. Ó yàtọ̀ síra wọn náà ẹ má yẹ ká padà sẹ́yìn. Ẹ kàn ra sún ojú yín sókè tó lọ sókè díẹ̀ yẹ kí ni wọ́n sọ pé wọ́n ṣe? They raided us in our ṣe rí tọ́pìkì yẹ ẹ kàn gbójú sókè ibi fóònù yẹ gbójú yẹ sókè ẹ máa padà gbé wá sílẹ̀ padà nísìn ṣé ti rí. mo ti rí. kí ni ìtumọ̀ ẹ̀? They raided us in our settlement. kí ni ìtumọ̀ ìtumọ̀ ilé ìwé ni pé níbi tá a wà ẹni tó sọ ọ̀rọ̀ yìí ẹni tó narrate ọ̀rọ̀ yìí ó sọ pé àwọn they raided àwọn kèfèrí I don't know torí kò specify ẹni tó ń bá bí. settlement ló wà bẹ́ẹ̀ yẹn. kèfèrí má dá wà náà. ẹjẹ ń tún náà ṣé ẹ máa jẹ́ kí n tú ṣé ẹ máa jẹ́ n sọ̀rọ̀. ẹ̀yin àfa ẹ̀yẹ kẹ́nìkan sọ̀rọ̀ náà ẹ̀yin àfa ẹ̀jọ̀ ó yá ẹjẹ ń sọ̀rọ̀ ẹ kàn tún English yẹn nìkan ká má pè é ó yá. ẹjẹ ń tú òun ni pé òun ni wọ́n wá rédà wọn ẹni tó narrate ọ̀rọ̀ yìí ó ní wọ́n wá rédà wọn wọ́n wá káwọn mọ́ níbi táwọn ra wà jẹ́jẹ́ àwọn táwọn ò ta sẹ́nibọ́dì wọ́n wá káwọn mọ́ bẹ́ẹ̀. wọ́n wá káwọn wọ́n wá ṣe ìkọlù àbí. wọ́n wá kọlù wọn níbi táwọn wọ́n wá kọlù wọn níbi tó wà. Though ẹjẹ ń parí ẹ̀ though we were men who retaliated so àwa wá ní èèyàn tó ṣe pé àwa retaliate pé wọ́n wá káwa mọ́ bí tá a wà yẹn jẹ́jẹ́ wa la wà initially jẹ́jẹ́ wa la wà ọ wá káwa mọ́ ní àwa náà fi lọ ká wọn mọ́ padà òun lọ̀rọ̀ yìí so kí ni túmọ̀ retaliate. So now ẹ wá ọ̀rá gbé ojú yín wálẹ̀ díẹ̀ láti bí màmá mantu yẹ kẹ́ ẹ tẹ̀síwájú. Oh man, okay. give me back my mantu. ẹ dá irú ẹ náà ṣe bí nígbà tí mo múra kúrò nílé tí mo wọ. ẹ máa ká lọ àṣìbẹ̀ ní kẹ́tí gbé ó yá kẹ́ra máa tú wọ lọ́wọ́ fẹ́rẹ́fẹ́. ẹ dúnà mo ń bọ̀ mo fẹ́ wo bẹ̀ gangan ni mi ò rí dáadáa mọ́. Oh man, give me back my mantle. Ó wá sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ bá mi mú ìborí mi o ẹ bá mú ìborí mi. àní bá mú ṣòkòtò mi àtẹ̀wù mi. ẹ lọ wò túmọ̀ mantle náà kò ní yóò ṣe nǹkan tó ń lọ fún àwa láì ẹ lọ wò túmọ̀ mantle ṣe bẹ́ẹ̀ ṣáà ní dictionary. Muhammadu olóborí kò sí borun nígbà yẹ ó yá tẹ̀síwájú. Kò sí bo ẹ lọ wo history pé ẹ tẹ̀síwájú àfa ẹ ṣàkíyàn tẹ̀síwájú àní ẹ tẹ̀síwájú àfa ó yá mo bá yẹn. So ẹ jẹ́ continue mo ń rí mo máa bá wọn wo o messenger by God mo fọlọ́run búra if I had as many sheep as the trees of the Sihama I will have divided them among you. So Ànábì wa ni mo fọlọ́run búra tó bá jẹ́ yí pé mo fi Allah búra tó bá jẹ́ pé mo ní àwọn rànkúnmí táwọn pín bíbá tí bá ní tó bá pọ̀ gẹ́gẹ́ bí igi kan ló jẹ́ Sihama yẹn tó bá jẹ́ pé mo ní àwọn rànkúnmí yìí tí rànkúnmí yẹn wá pọ̀ bí àwọn èso tó wà lórí igi Sihama ni mi ò bá pín láàrin yín ni. ẹ dúró báyẹn ẹ dúró ibi tí a tẹ̀ bíyẹn náà dáa. ṣé àwọn pé lẹ́yìn tí wọ́n fi ẹ̀yìn Muhammadu ti àgbá ó ní Muhammadu wa ń sọ pé ẹ padà nínú ẹgbẹ́ tẹ̀mú wáyé ibi tó ti fẹ̀yìn ẹ̀ ti yẹn mo fẹ́ kẹ́ mú jáde. ẹ bẹ́ẹ̀ lọ skul. ẹ ṣe sùúrù àfa náà ó yá ẹ ṣe sùúrù ṣé àwọn pé pàtí wọ́n fi ẹ̀yìn Muhammadu ti àgbá
tí wọ́n gba ṣòkòtò níbo ló wà díẹ̀. ẹdún níbo ló wà ní rẹ́fẹ̀nsì yìí ẹ sọ̀rọ̀ tán náà fà níbo ló wà ní rẹ́fẹ̀nsì yìí níbo ló wà ní rẹ́fẹ̀nsì ṣe bí rẹ́fẹ̀nsì yìí mo lò kó jà ṣe mi mú ẹ̀rọ kọ́dá mi lóhùn ẹ̀rọ kọ́dá mi lóhùn náà. ó jẹ́ àjẹká ṣe sùúrù now wọ́n fi àpàtì wọ́n fi ẹyin Muhammadu ti àgbà oyè yìí níbo ló wà ní rẹ́fẹ̀nsì ẹ yìí jẹ́ ká rọra máa tó bọ́ àfààní díẹ̀ jọ ṣé ẹ mọ̀ pé pàtí wọ́n gba ṣòkòtò ń díẹ̀ Muhammadu wá pé oh man give me back my mantle ẹ dá ṣòkòtò mi padà fún mi ó wá ní pọ̀ ń fi àlá àbúra tó bá yẹ pé nǹkan tó bá yẹ pé àwọn ẹṣin àti ràkúnmí yìí tó bá yẹ kó bá pọ̀ bíi bóyá èso dàbínù ni tó pọ̀ lórí ẹ̀ bí èso dàbínù ni bí ìbá ti pín àwọn nǹkan ìfún yìí ṣáàdẹ̀mọ̀ pé àwọn tí wọ́n fi ẹ̀yìn Muhammadu ti àgbà yìí àwọn ọkùnrin tó san egun gẹ́gẹ́ bí abẹ́yìn náà ṣe kàdé lárúbáwá ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù ṣe mọ̀ pé nínú àwọn ọkùnrin tó san egun tí wọ́n gbá tẹ̀lé Muhammadu wà tó ń gun ẹṣin lọ ó làwọn tá à ń sọ yìí they are the men who retaliated wọn táwọn Muhammadu ṣe ìkọlù. rárá kìtù ni rárá ẹni tó náà ẹ sọ̀rọ̀ àwọn mùsùlùmí gẹ́gẹ́ la retaliate ẹ máa gbọ́ ẹ̀yin mùsùlùmí retaliate bíbò. ó yá kí ló fún yín ó yá nínú nǹkan tẹ screenshot yìí kí ló sọ fún yín pé àwọn ẹnìkan àwọn ni wọ́n retaliate kí ni nǹkan tó sọ fún yín lẹ́nu. nítorí pé Muhammadu ni wọ́n gba ṣòkòtò ń di ẹ̀ kó jẹ́ kí Muhammadu gba ṣòkòtò ń di èèyàn. ṣé ẹ̀yẹ ibo ló ti gba ṣòkòtò ń di ẹ̀ nínú nǹkan tẹ ká yìí nínú nǹkan tó wà ń bí nínú English tí gbogbo wa jọ mọ̀ yìí ibo ló ti gba ṣòkòtò rẹ̀ jẹun wo. kẹ́yìn ò rí wípé give me back my mantle oh man give me back Muhammadu ni wọ́n gba ṣòkòtò ń di ẹ̀ náà àfa. ẹ lọ primary school ni ẹ mọ̀ tí mo máa ń tù ni. ṣé mo ẹ jẹ́ ká ṣe díẹ̀ simple question. ok ẹni sùn ẹ má ti dà sí àfa ẹ kàn dábìlì ìbéèrè yìí ṣé Muhammadu ni wọ́n gba ṣòkòtò ń díẹ̀ tó fẹ́ gbà padà ni àbáwọn yẹn ni Muhammadu gba ṣòkòtò ń díẹ̀. ẹ farabalẹ̀ mantu kò ń ṣe ṣòkòtò ẹ farabalẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ lọ ṣiṣẹ́ lórí English yìí dáadáa ẹ wá ń bí. ṣé Muhammadu ni wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ wọn ni àbí àwọn náà fẹ́ gbà nǹkan lọ́wọ́ Muhammadu níbi bẹ̀yẹ. ẹ wá ń bí àní mantu tẹ̀ ń sọ yìí. àti kó lórí mantu yẹ àti wọ́n gba nǹkan yẹn nídìí Muhammadu ṣé àbí ṣé ìdí Muhammadu náà ti gba mantu ni àbí Muhammadu ló gbà lọ́wọ́ wọn tó lè sọ pé kéfì. ẹ lọ́wọ́ ẹ dúná before kẹ́ tó post ìgbà lọ́wọ́ ẹ kọ́ lọ wò túmọ̀ mantu náà. àná àti bọ̀ ń bẹ àfa ẹ̀yẹ kan kọ́ dá nǹkan yẹn náà ká tẹ̀síwájú ṣé àmọ̀ pé ní ìsìn báyìí ẹ dúná kí n tó dáhùn ẹ máa ní láti kọ́kọ́ irọ́ mi à lè gbà ń bẹ̀ yẹ. afẹ́wọnú Kùránì náà bí tí Muhammadu tó ti lọ jí pátápápá so a máa tó lọ bẹ̀ yẹn. ẹ mú jáde gbogbo àwọn nǹkan tẹ̀ ń ka yìí wàhálà wọn tó ń tẹ̀ tí mi bá ka kí ni ìsìn àmà wò pé bó ṣe rí ayé náà wò kí ni ò make sense náà àti bí English náà lájọ ń ka yìí so ẹ jẹ́ sọ reason fún yín ẹ sọ yìí pé àwọn kí ni question tẹ béèrè tẹ fẹ́ kí n dá yín lóhùn yẹn mo ti ready. ó yá ẹ ṣe àmọ́ pé níbi kan wà níbi kíní yìí tó ti sọ pé oh man give me back my mantle if I had as many ẹni tó sọ̀rọ̀ yẹ tó sọ pé oh man tó pariwo lóhùn rárá yẹ kálẹ̀ níyẹ ṣé àwọn kèfèrí tó rí talé ti dàgbà. Ànábì ni ẹdùnà Ànábì ló sọ̀rọ̀ yẹn pé oh man Ànábì ló sọ. àti wọ́n fẹ̀yìn ẹ̀ tàgbà ẹ̀ sọ pé mo sọ fún yín pé wọ́n lọ ṣe kọlù mi àwọn tó sàn tó tẹ̀lé náà. bàbá yóò lọ school ni ṣé ọlọ́wọ́ English ni kí English ni kíní yìí wàhálà ìwòrújú. ìbáyìí náà ti agree nísìnyí pé Muhammadu ló sọ̀rọ̀ yẹ. moderator. mo àgé pé òun ló sọ̀rọ̀ but níbi tẹ́sán fún wọn yẹn ti yẹn English ẹdùnà ẹ sọ English pé wọ́n fẹ́ yẹn ti àgbà yẹn ẹ kà á fún mi kí n gbọ́ English ẹnìkan mo fẹ́ gbọ́. ẹni tó sọ wípé kí wọ́n dá mantu wọn padà yẹ gẹ́gẹ́ ẹ ka English pé wọ́n fẹ́ yẹn ti àgbà mo fẹ́ gbọ́ English yẹn mo fẹ́ gbọ́. àní ẹ̀yẹ ṣe sùúrù ẹni tí wọ́n sọ pé wọ́n fi ẹ̀ pé wọ́n gba aṣọ. àní ẹ ka English ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ ká fún mi. a máa padà sẹ́yìn yẹ ká tó lọ síbi pátákópa nǹkan tí nítorí ẹ̀yin ti sọ wípé èmi sọ fún yín pé àwọn tó retaliate yẹ pàtó Muhammadu ṣe ẹ ka English ẹ fún mi ẹ ka English pé wọ́n gbé wọ́n fẹ́ yẹn ti àgbà ẹ ka English ẹ fún mi mú dúró. wọ́n bọ̀ ọmọ àgbẹ̀ ni ẹ wọlé padà ó dà pé yìí tó ń bá mi tó ń sọ̀sọ̀kúsọ ni wọ́n ti yọ. àwọn náà rí pé sọ̀kúsọ ló ń sọ náà. ìsọkúsọ gidi báwo tàbí bá yín sọ̀kúsọ. ó yá ẹ ka English ibi tó ti tọ́ ti fẹ́ yẹn ti àgbà tẹ̀ ń sọ yẹn ẹ ka English ẹ fún mi mo fẹ́ gbọ́. ababa tó lọ ẹni sùgbọ́n ẹ gbìn sọ̀rọ̀ kan ìjọkùn ẹ dákun. ok man two times bẹ́ẹ̀ ṣe paste kìíní yìí tẹ́ ẹ bá fẹ́ ṣàbòsí o bẹ́ẹ̀ ṣe paste kìíní yìí síta báyìí ẹ wọ Safari yín ẹ wo ìtumọ̀ man two picture tó bá gbé síbẹ̀ ẹ dákun ẹ bá wa paste ẹ. jọ tẹ bá lè ṣe yẹn fún ẹnu wa dùn. ṣé báṣọ ni mantu àbí kí ni mantu. ẹ wo Safari yín nǹkan tó bá gbé jáde. ẹ lọ wo gọ́gùn yín picture tó bá gbé wá ẹ gbé wá síbí. Amadele kìí ṣe wà ń bẹ̀ sí wà ń big screen. tí ó bá kí ń ṣe bòrí ẹ gbé jáde. ìbòrí ni o aṣọ ni o ṣe bọ́n gbà lọ́rùn mọ́ mọ́tò. wọ́n jọba ìbòrí àti pátá ìdìbò ohun ìrọ́jú bá ìdí wa. àwọn mùsùlùmí ò ní fún ẹ ní bó ṣòkòtò ni. ẹ faraba ìdí báṣọ ni.
kí ni fi ṣe ẹ calm down ẹ má rush wọ́n gba aṣọ ọlọ́run Muhammadu àbí wọn ò gba aṣọ ọlọ́run ẹ̀. ṣé aṣọ ṣaṣọ ni aṣọ pool wọ́n gba aṣọ ọlọ́run ẹ̀ àbí wọn ò gba aṣọ ọlọ́run ẹ̀. wọ́n gba aṣọ ọlọ́run ẹ̀ wọ́n gba sí o wọ́n fi ṣẹ̀sìn. ẹdùnà nínú English text nǹkan tẹ́ ẹ gbé wá yìí ẹ ṣàfarabalẹ̀ gbogbo wa mọ̀ pé nǹkan tá a wò nísìn tó gbé wá yìí ní ayé ìgbà yẹn kò sí nǹkan tí wọ́n gbé wá yìí èmi àti yín mọ̀ yẹn unless tẹ́ bá fẹ́ parọ́ àmọ́ tá a bá wá gba ìgbé nǹkan ẹ ṣe sùúrù bọ̀ nǹkan tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé mantu yẹn bóyá ìborí ni o bóyá aṣọ ni o bọ̀ one thing tá a mọ̀ ní pé aṣọ yẹn wà lára Muhammadu wọ́n dẹ̀ já Muhammadu sí ìhòhò ìborí nǹkan tẹ̀yìn pé ìborí yẹn Muhammadu fi búra ni. ẹ mọ̀ pé tó bá já sí ìhòhò nínú narration yìí naked máa wà ń bẹ̀. wọn ni ọmọ bìbò láti rí ni. exactly ní àbí tó bá ti sọ yìí ẹ̀ka English yìí pé wọ́n bọ̀ ọlọ́run ẹ má bínú béèrè ẹ má bínú mantu yẹn wọ́n gbà lára Muhammadu àbí wọn ò gbà lára ẹ̀. ẹgbẹ́ mọ̀ nǹkan tí wọ́n gbà wọ́n jábọ̀ ni wọ́n gbà àbí tó ti wọ́n sọ pé his mantle was pulled away from him wọ́n gba mantu yẹn lára ẹ̀ àbí wọn ò gbà lára ẹ̀. wọ́n gbà. kí ló ń ṣe yín pípọ̀ yìí náà síbi nǹkan tá a jọ ń ká yìí nìyí òun ò ní lókè náà. it was only and his mantle was pulled away from him wọ́n gba mantle yẹn lára ẹ̀ àbí wọn ò gbà lára ẹ̀. èèyàn kan ni mo fẹ́ kó sọ̀rọ̀ ẹ má bínú àfà ẹ ṣe sùúrù mò ń bọ̀ Mr. Abdul Lateef ṣe rí ibi tẹ́ wà yìí àwọn èèyàn tó ń wò wá wọ́n pọ̀ gan tẹ́ bá wò kí ẹ rí pé we have over 1,300 báyìí láyé sọ̀rọ̀ yìí àwọn kan stream wa ní YouTube àwọn kan stream wa ní Facebook all over the world ló ti ń wò wá so kò ní make sense tẹ́ bá ń sọ nǹkan kan kí nǹkan yẹn ká má wà bá bẹ́ẹ̀ àwọn èèyàn á máa wò yín bí onírọ́ ẹ jẹ́ ká sọ òdodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe ń ṣe. ẹ farabalẹ̀ náà ẹ jẹ́ ká sọ òdodo bó bá tiẹ̀ korò ju ìwọ lọ ẹ jẹ́ ká sọ ṣó ti yé yín wọ́n sọ pé his mantle was pulled away from him wọ́n gba mantle yẹn wọ́n gba aṣọ yẹn lára Muhammadu àbí wọn ò gbà. wọ́n gbà. according to narration yẹn it was pulled away from him wọ́n gbà lára ẹ̀. alright ó wá aṣọ lára Muhammadu torí pé ó jalè mú bá yín tún ẹ má bínú. talent tó ń narrate ẹ ṣe Mr. Akànbí ẹ ṣe sùúrù Mr. Abdul Lateef wọn ò lè dédé gbaṣọ lọ́rùn Muhammadu láì ṣe pé ó jalè náà ó jalè lọ́ ṣe gbaṣọ lọ́rùn ẹ̀ ẹ máa wá gbọ́ wọ́n wá sọ pé he said Muhammadu wá sọ pé ẹ̀yin mo fẹ́ kẹ́ máa tú o ẹ máa gbọ́ o he said ó yẹ tú oh man ó ní ẹ̀yin ènìyàn give me back my mantle ó ní ẹ fún mi láṣọ mi padà. ṣe ṣọ́ ń yẹ yín báyìí àbí kò ṣe ìdí tó ṣe gba mantle yẹn láì gbaṣọ yẹn lọ́rùn ẹ̀ ní pé torí kò jalè tẹ́ ẹ bá wo òkè yẹn náà wọ́n sọ pé Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí wọ́n fa Muhammadu láṣọ ya gẹ́gẹ́ bí olè alọ́kùnrin Akànbí ẹ̀ka tún kà mú láìpẹ́ ṣe ń tún yìí o wọ́n ní they raided us in our settlement. wọ́n ní àwọn Muhammadu wá jáde ní ibùgbé wa. ṣe ń gbọ́ ṣe iná ń gbọ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ tún mọ́ raid wọ́n lọ jalè níbẹ̀ yẹn wọ́n wá ní dòó. ẹ̀mẹ̀jẹ̀ mọ́ tún lọ. Though we were men who retaliated. wọ́n ní ìgbà yìí àwọn ọ̀kẹ́ wà tí wọ́n dàbí olóyè Sunday Igboho láti defend ilẹ̀ bàbá wọn nígbà yẹn. This is the end of Abuwaja report. wọ́n níbi tí Abuwaja report parí ọ̀rọ̀ rẹ̀ sí nìyẹn. To return to the report of Amir Ibn Shuaib. wọ́n ní ká wá padà sí orí ọ̀rọ̀ Abu Shuaib ìgbàkúrẹ́dà yìí lẹ́nu. After the messenger of Allah had completed the return of the captives of Uneya to their families. wọ́n ní ìgbà tí Muhammadu rìtọ́ọ̀nù síbi tó ti jalè lọ́dọ̀ àwọn fámìlì kan. tó dá àwọn tó kó lẹ́rú ó dá wọn padà àwọn fámìlì wọn. wọ́n wá ní he rode away. ẹ tún bẹ̀rẹ̀ kà. he rode away Muhammadu wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ bóyá ṣe ni. wọ́n ní Muhammadu ó wá sáré bí ẹgbára ọya ayára bí àṣà Muhammadu gba ìròdèwé ogun kẹ́tẹ́kẹ́tẹ́ farabalẹ̀ náà. ẹ̀sìn mọ́ra kò ní àbí abẹ́gọ̀. so ìròdèwé ẹ̀sìn mọ́ra kò ní àbí ẹ̀sìn òkè sáré ló ń tẹ́bi gọ̀báyà yìí mùsùlùmí ẹ mọ́ ti kóra ní òrònú fún yín náà ẹ ronú bí ọmọ ènìyàn. and the people followed him. àwọn ènìyàn wọ́n wá sáré tẹ̀lé Muhammadu torí kó jalè. fọ́lọ́dé òun ni wọ́n sáré ṣé ìmọ̀ tí mo fọ́lọ́ àti wọn. dìdìrín bọ̀bọ̀ yìí sá. ó yà ní sùúrù tó yọ náà. nígbà tí a sọ pé ìròdèwé èyí tó ròdè ẹṣin àbí ẹ farabalẹ̀ yín méjèèjì
ẹ farabalẹ̀ yín méjèèjì má bínú èèyàn ọ sọ pé èèyàn gun ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ń sá lọ wọ́n wá ní àwọn kan tẹ̀lé ṣáwọn yẹn máa rìn tẹ̀lé ni ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa náà ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa náà àwọn ènìyàn sẹ́ǹsì yẹn lẹ́yìn rẹ́dì láti lò báyìí. sẹ́ǹsì yẹn lẹ́yìn ò fẹ́ gbà ẹ̀yìn ò fẹ́ gbà ni ó ṣe wá jẹ́ sí ilé apply rẹ̀. a máa jẹ́ kẹ̀ka ẹ má wọrí àwọn máa jẹ́ kẹ̀ka so wọ́n ní he rode away. wọ́n sáré tẹ̀lé kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí. Muhammadu gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó sá lọ. Muhammadu gun ẹṣin yẹn sá lọ. and the people followed him. àwọn èèyàn wá sáré tẹ̀lé ẹṣin tí Muhammadu ń gbé sá lọ torí kó jalè. saying wọ́n sọ pé oh messenger of Allah. wọ́n ní anabi Muhammadu olówó orí ọkọ̀ Aisha ibà Fatima. divide our booty of camels and small cattle among us. ó ní kó pín nǹkan tí àwọn jọ lọ jí gbé. until they forced him back against a tree. àfìgbà tí ó jẹ́ pé wọ́n padà lé Muhammadu wọ́n wá fi ẹ̀yìn ẹ̀ sọ igi. and his mantle was pulled away from him. wọ́n wá já Muhammadu sí yòòhò láàrin wálé ayé wọ́n já sí ìwọ ọmọlúwàbí. he said. ó wá sọ pé. oh man. ó ní ẹ̀yin ọmọ ènìyàn. give me back my mantle. ẹ fún mi láṣọ mi padà ẹ mọ̀ jìn ìhò ọjà. by Allah. ẹ jọ nítorí Allah. if I had as many sheep as the trees of Tiama. ó ní tóun bá ní mẹ́ni ràkúnmí àti ikọ̀ míì. I will have divided them among you. owó ọba ti pín. so kíní yìí ò lè bọ̀ bó ṣe wá nira fáwọn pípò yìí wọ́n ló wá sú mi agbélárúbáwá wa ẹ parọ́ agbégẹ̀ẹ́sì wa ẹ tún yí àwọn èèyàn ń wo nǹkan tá à ń kà náà tá a bá parọ́ àwọn èèyàn ń wo náà so ibi àwa ò kì í parọ́ kò dẹ̀ ń ṣe bí nìkan ni Muhammadu ti jalè ibi mẹ́ta ló wà ló ti jalè ọ̀tọ̀ọ̀tọ̀ àtúnfún yín bòmí nínú Quran àtúnfún yín ní another place náà nínú Quran kí lẹ fẹ́ sọ ẹyẹ kan la ṣe ń ká tẹ̀sí ń sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ní Muhammadu àwọn ọmọ lárúbáwá nǹkan iṣẹ́ tó ṣe wọ́n kọ́lẹ̀ ẹ̀yin ò dẹ̀ tán mọ́ Muhammadu tó bá check DNA yín ó yàtọ̀ sí tàwọn lárúbáwá àwọn lárúbáwá yìí wọ́n kórìíra yín débi wípé wọn ò fẹ́ kẹ́ mix mọ́ wọn rárá wọn ò lè fún yín ní obìnrin wọn pé kẹ́ fẹ́ débi tí wọ́n máa wá fẹ́ níbi ẹ̀jẹ̀ wọn fẹ́ kó dàpọ̀ mọ́tọ̀dọ̀ tí wọn ò fẹ́ wọ́n kórìíra yín àwọn yẹn lẹ́yìn wá ń jà fún yín. ọ̀dẹ̀ lè fún wọn wé gbèlú. ọ̀ lè fún yín wé gbèlú kẹ́ ẹ ní kí wàhálà dé sí yín lu yín wọn ò lè fún yín ní asylum nílùú wọn ò tó bẹ́ẹ̀ wọ́n kórìíra yín àwọn tó kórìíra yín lẹ́yìn tí wọ́n ń defend irú àwọn èèyàn wo làwọn mùsùlùmí yìí ẹ̀yin ọmọ Yorùbá irú àwọn èèyàn wo gangan làwọn pípù yìí náà torí ẹ̀ mo ṣe sọ fún pé àwọn pípù yìí àdàmọ̀dì ni wọ́n ọmọ Fúlàní ni wọ́n ẹ má gbàgbé ìran Fúlàní wọn ò náṣà àti ìṣe kankan Islam ní àṣà àti ìṣe wọn ìgbà táwọn àwọn Lárúbáwá kó dúdú lẹ́rú lánàá àwọn obìnrin tí wọ́n ń bá sùn àwọn ọmọ tí wọ́n bí òun làwọn Fúlàní yìí foot soldiers àwọn Arab ni wọ́n.